A kú ojúmọ́, a kú ojúmọ́, àmọ́ kú ojúmọ́ mọ́ o. Ojúmọ́ rẹ tún mọ́ wa léni o. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. Àìkú baálẹ̀ ọrọ̀ àti àlàáfíà kó fi lé wa ṣe ibùgbé léni. Kárí jẹ, kárí mu, kárí ná, kárí lò, kárí bá ti ṣe ká rọ́nà gbégbà. Èní tí ń ṣe ọjọ́ Jímọ̀ tí olóyìnbó ń pè ní Friday. A bí ayọ̀ fún wa léni. A bí ohun rere fún wa. A bí ìdùnnú fún wa. A kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí. Bí ẹ̀yin olólùfẹ́ wa bí ẹ ti ń wọlé, ẹ bá wa gbọ́ wọlé share button. Mo wá gbà ládùúrà pé ọwọ́ tí ẹ fi wá ń tẹ̀, tẹ̀ fi ń share, ẹ ní fi gbọ́mọ sí. Lágbára àṣẹ àwọn òní ilẹ̀. Mo kí ládéládé, mo kí lóyè lóyè. Mo kí gbogbo ajúnilọ tí ń bẹ lé orí ìkànnì ní òwúrọ̀ ẹ̀. Wípé a kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí o. Ẹ káàárọ̀, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ bá wa gbọ́ lé share button. Ọwọ́ tí ẹ fi ń tẹ̀, ẹ ní fi gbọ́mọ sí. Tí a bá wá wọlé, olórí ilé làkọ́kọ́ ń kí. Mo kí ọ̀gá mi Mr. Ọláyọmí Kóìkí tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìkànnì tí a wà yìí, popular nínú as Koiki Media. Kí yín ọ̀gá pé a kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. Ojúmọ́ ire ló mọ́ yín léni, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. Ẹ ní ṣubú dànù sà. Agbára àṣẹ àwọn tó nílẹ̀. Ẹ ní ṣílẹ̀ tẹ ọ̀gá. Mo gbà ládùúrà pé àlọ àti àbọ̀ yín a máa já sáyọ̀ ni o, a máa já sọ́pẹ́. Mo wá kí bàbá wa olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá dámì. Mo kí yín sà pé a kú dédé àsìkò yìí. Àkókò lè dá kú ìfọmọ ènìyàn ṣe. Gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀, kí n tó continue àti kí àwọn tó yẹ kí n kí. Ìkànnì is the only ìkànnì tí ó jẹ́ the last man standing that we would never give up until we have our own independent country. No retreat, no surrender ni. No retreat, no surrender. Mo tara bẹ́ẹ̀ mo kí bàbá wa dáadáa olórí oko Alana one, bàbá Adébánjí Akíntóyè Emeritus. Mo kí yín sà bàbá. A kú afẹ́fẹ́ rẹ, ẹ kú kó lè dá, ẹ kú àdúró tì wá. Bàbá dáadáa, bàbá tó mọyì ọmọ tí wọ́n ń ṣe àwọn bàbá rádaràda. Mo kí yín sà pé a kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. Ẹ ní ṣubú dànù bàbá. Ẹ máa kó wa délẹ̀ lérí. Ọwọ́ yín méjèèjì bílẹ̀ lẹ máa fi gba ẹ̀tọ́ ilẹ̀ Yorùbá fún wa. Ẹ ti wá dàgbà báyìí, ẹ ní fọwọ́ yín, ẹ ní fi gbọ́mọ sí lágbára àṣẹ wọn tó nílẹ̀. Mo tara bẹ́ẹ̀ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ajìjàǹgbara tí ẹ fi gbogbo ara tí ẹ fi dúró tán, tí ẹ kì í ṣe ẹ̀yin tí ẹ kì í ṣe àwọn ọ̀bàyéjẹ́,
tí ẹ kì í ṣe àwọn tó ń fi Yorùbá nation tí wọ́n fi ń compromise. Mo kúkú mọ̀ pé Ọlọ́run ọba dákẹ́dájọ́ ó rí olúkálùkù, tó túmọ̀ sí pé gbogbo ohun tó olúkálùkù bá ṣe olúkálùkù á jèrè ẹ̀. Bẹ́ẹ̀ ni, ó lè pẹ́ ni o, ó lè pẹ́, ìgbà míì ó dẹ̀ tún máa ń yá. Mo kí gbogbo èèyàn olólùfẹ́ wa, ẹ̀yin tẹ́ dúró tán pé ẹ ní ṣubú ara, ẹ ní ṣubú ẹ̀mí o, ẹ ní kó sọ́wọ́ ajínigbé, ẹ ní kó sọ́wọ́ agbénipa, ibikíbi tí ìbáwò kẹ́ wà lórígun mẹ́rin gbogbo àgbáláyé, ẹ ní ṣubú dànù o, ẹ ní ṣubú ara, ẹ ní ṣubú ẹ̀mí o. Àlọ́rẹ́ àbọ̀rẹ́ bẹ́ẹ̀ tí ń lọ tẹ́ ń bọ̀, ọba mi Èdùmàrè á máa wà pẹ̀lú yín o. Ẹ ní ṣìlẹ̀tẹ̀, gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media àti gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Ajìjàngbara tí ẹ gbé òǹtọ́ dání, ẹ̀ tẹ́ gbé òǹtọ́ dání ni o. Bẹ́ẹ̀ ni, nítorí pé kì í ṣe gbogbo èèyàn tó ń pera ẹ̀ ní pé àwọn agitate fún Yorùbá nation, kì í ṣe gbogbo wọn kọ́ ni ó gbé òǹtọ́ dání o, gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀. A kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i. Mo kí wọn nílé alára, bẹ́ẹ̀ ni mo kí wọn nílé ajérò. Mo kí wọn ní Òtú Ifẹ̀, níbi tí ojúmọ́ ti ń mọ́ wá. Mo kí bàbá mi Ọ̀ọ̀nìrìṣà, bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, mo kí yín sà, kí ẹ pẹ́ o. Ta ni Ọ̀ọ̀nìrìṣà gan náà? A sì ń mú ètò yẹn bọ̀ ní kò pẹ́ kò pẹ́. Ta ni Ọ̀ọ̀nìrìṣà? A máa mú ètò yẹn wá ní kò pẹ́ kò pẹ́. Mo kí Ọ̀ọ̀nìrìṣà, mo mà kí yín bàbá. Mo kí yín gan pé ẹ kú bí ojú ọjọ́ ṣe rí lílẹ̀ Yorùbá, lílẹ̀ káàárọ̀ òjíire. Àrólé Elédùmarè. Bàbá, kí ni ṣíṣe, kí ni àìṣe? Nítorí pé ẹ ṣe àdéhùn fún gbogbo ọmọ Yorùbá. Bàbá wa Adéyẹyè Ẹnìtàn Ògúwùsì, bàbá, àdéhùn tí ẹ ṣe pẹ̀lú ọmọ káàárọ̀ òjíire. Mr. Adéwùmí, no, kò ń ṣe Mr. Koiki kọ́ rárá, kò ń ṣọ̀wọ́n kọ́ ló ń ṣe program mà. Sorry sir, àwọn kọ́ ló ń ṣe program sir, ìkan lára àwọn staff wọn ni. Ìyá wa Ìyábọ̀, ẹ káàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá wa gbọ́ lé share button,
torí pé a ní àwọn ọ̀rọ̀ ìyànjú kan tí a tún fẹ́ fi bọ́ra wa láàárọ̀ ẹ̀, nítorí pé a mọ ibi tí ó máa rìn dé, tí ó ti máa ṣe ọmọ káàárọ̀ òjíire lé àǹfààní. Gẹ́gẹ́ bí mo ti ń bá lọ, tẹ́ bá wo right of program yẹn, ẹ rí pé mo ní òmìnira kì í ṣe kíni, kò ń ṣe ọ̀fẹ́. Ẹ má rò bóyá a kàn máa sùn lọ́jọ́ kan. Yorùbá nation máa dédé wá bá wa. No. Lóòótọ́ àwọn bàbá wa Ọ̀ọ̀nìrìṣà wọ́n ti gbà wá lé ọ̀pọ̀lọpọ̀ ìyànjú wípé ká má fi jàgídíjàgan ṣe, wípé ohun tí àwọn náà nígbàgbọ́ ni, tọ́wọ́n mọ̀ pé a gbọ́dọ̀ bọ́ kúrò lóko ẹrú. Wọ́n dẹ̀ ṣe ìpinnu wípé ní àsìkò tiwọn ló máa jẹ́. Ṣùgbọ́n ìbéèrè mi láàárọ̀ yìí lọ́wọ́ bàbá wa Ọ̀ọ̀nìrìṣà ni wípé kí ni ọ̀nà àbáyọ sí bí wọ́n ṣe ń pa ọmọ Yorùbá, bí wọ́n ṣe ń kidnap ọmọ Yorùbá. Tí a bá rántí, ṣe ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn báyìí, wọ́n kidnap ẹ̀gbọ́n kan which is ní Kogi State lọ́n ti kidnap wọn. Wọ́n ń lọ ọ̀nà Àbújá, sorry. So ẹ̀gbọ́n tí mò ń sọ yẹn ọmọ Yorùbá ni wọ́n, kódà ọmọ ìpínlẹ̀ Èkìtì ni wọ́n. Mo lọ sí ìlú wọn níbi ọjọ́ bíi mẹ́ta sẹ́yìn. Mo wà ń bẹ̀, dírẹ́fà ni ẹ̀gbọ́n yẹn. Mo ní àǹfààní láti wà níbì kan tí wọ́n ti gbé ẹ̀gbọ́n náà kọjá nígbà tí àwọn kidnappers tí wọ́n release ẹ̀, which is ìrọ̀lẹ́ ìjẹta ìlẹ́yìn ni wọ́n release wọn. Ṣùgbọ́n nǹkan ẹyọkan tí ò jẹ́ kẹ́ lè rí lórí péjì wa ni wípé mi ò ní àǹfààní àti mú fóònù dání during that time. Tí ẹ bá rí nǹkan tí ọmọ ènìyàn dà, baálé ilé, tẹ́ bá rí nǹkan tí wọ́n sọ dà nínú igbó. Same Kogi State yìí ni wọ́n tún kidnap another ọmọ Yorùbá míì sìn, tí mo níbìlì pé ó dà pé Ogun State, ọmọ bíbí Ogun State kan ni ẹ̀gbọ́n yẹn máa jẹ́ bẹ́yẹn. Nísìnyí wọ́n ń dìmáàdì fún 100 million naira. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, ẹ ní ká ní sùúrù. A ní sùúrù o, nítorí pé a gbọ́dọ̀ má gbọ́ ọ̀rọ̀ sí yín lẹ́nu. Ẹ̀yin ni bàbá wa. Ṣùgbọ́n bàbá, ọ̀rọ̀ mi láàárọ̀ yìí ni wípé ẹ má gbàgbé àdéhùn tí ẹ ṣe. Ẹ má jẹ́ ká gbàgbé àdéhùn tí ẹ ṣe. Ẹ sọ náà lọ́hùn, ẹni téèyàn bá fẹ́ mú ọ̀bọ, ẹni ó máa ṣe bí ọ̀bọ. Òótọ́ ni bàbá, ṣùgbọ́n
pípa lọ́tún pípa lósì ó máa pọ̀ jù ẹ̀yin olólùfẹ́ wa a fẹ́ wọnú ọ̀rọ̀ ìyànjú tààrọ̀ yìí tí a mú wá a fẹ́ wọnú ẹ̀ lọ sìn bí a ti wá ń wọnú ẹ̀ lọ ẹ bá wa gbọ́wọ́ lé share button ọwọ́ tí ẹ wá fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí i lágbára àṣẹ wọn tó nílẹ̀ ọwọ́ yín méjèèjì báyìí lẹ fi gba ẹ̀tọ́ yín ẹ ní kú fọ́tayọ̀ o àṣẹ Èdùmàrè ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. Fẹlódù papọ̀ ẹ káàárọ̀ ẹ káàsán o ẹ káalẹ́ kíbi tó bá ti ń gbọ́ mi ọmọ yín náà ni o mo kí Professor Banji Akintoye bàbá nìyẹn bàbá over 90 years bàbá tó mú òye Ọlọ́run àkókò fún yín ní ẹ̀mí gígùn àti ìlera pípé á dára fún yín bàbá mo kí Chief Sunday Igboho sí àìgbẹ̀yìn ó ṣọ́ọ̀jù bàbá nìyẹn mo lo àwọn olórí méjèèjì mo fi kí gbogbo wa o nínú ilé aláyọ̀ yìí o ẹ pẹ̀lẹ́ àti ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi ẹ jọ akàntún ní ká gbéra wa débẹ̀ náà ni because níbi tá a ń lọ níbi tá a ti ń bọ̀ níbi tá a dé there must be a conclusion there must be an end to every struggle. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ náà oríṣiríṣi ọ̀nà mẹ́rin ni a fi ń battle la fi ń jà fún the soul of Nigeria ibi ìlú Algeria yẹn lára àwọn ọmọ Yorùbá over 60 million people as we were told àwọn kan wà láàrin wa tán sì believe nínú one Nigeria yẹn pé Nigeria náà sì lè dà ẹlòmíà tẹ sọ wípé olórí ni problem tá a bá lólórí gidi bàbá Tinubu ò ṣe dáadáa ni kálá lẹ́yìn tó ṣe dáadáa ni in fact Nigeria yẹn náà sì lè dà ẹ̀yin náà rí yẹn sọ bí ó tilẹ̀ jẹ́ pé mo fẹ́ fi yé yín o pé from tomorrow to next year ti 1000 years Nigeria ò lè dá máa wọ́ sísì ni bọ̀ ẹ ní láti gbà mí gbọ́ ẹ̀yẹn má wọrí but Nigeria ò lè dá anyway and I'm not of that group so but àwọn group kan wà bẹ́ẹ̀ yẹn a tún wá láwọn group kan àwọn group yẹn wọ́n ní àwọn pé yà Nigeria ò dá lóòótọ́ but ká má gba Yorùbá nation bẹ́ẹ̀ yẹn àti ẹ̀ lè gbá gan pé ká kọ́kọ́ ṣe restructuring ká kọ́kọ́ ṣe regional government ká kọ́kọ́ ṣe àwọn wọn tiẹ̀ tún gbé àdé kan wá wípé Tinubu ṣe fẹ́ empower state àwọn state máa lágbára pọ́n wá fẹ́ rename Nigeria sí United States of Nigeria pé so mo rẹ́rìn jẹ́ kí èmi tún wá sọ kankan fún yín onídìíkẹ́ believe but mo kàn ní kí n sọ fún yín náà ni sórí ọ̀rọ̀ regional ọ̀rọ̀ restructuring kankan bẹ́ẹ̀ yẹn empowering of state Tinubu náà lẹ́ ń ṣiṣẹ́ fún maybe directly or indirectly maybe knowingly or unknowingly but ẹ bá mọ̀ ẹ jẹ́ kí mi gbé yín débẹ̀ ṣe rí Nàìjíríà tóbi gan Nàìjíríà àwa náà mọ̀ bó ṣe rí bí Nàìjíríà ṣe tóbi tó yẹn bẹ́ẹ̀ ló ṣe kéré tó bó ṣe tóbi tó yẹn bẹ́ẹ̀ ló ṣe kéré tó the giancy yẹn tá à ń wò yẹn giancy yẹn kan giant níta ni kò giant nínú nítorí pé we have people of different races different purpose and different aims àwọn leaders làwọn connect by what they are sharing we are not the same people ìjọ tí Nàìjíríà bá bẹ ẹjọ́ ilẹ̀ máa mọ̀ pé a yàtọ̀ síra wa ṣé rọrọ restructuring yẹn kí ló fà á àdé àwọn politician wa náà ni led by Tinubu ṣọ̀rọ̀ restructuring tí Jonah kan fi ń mú yín ni wọ́n fi ń gbé yín múgùn ni di 2027 ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn náà mọ̀ pé Nàìjíríà ti tán bọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí just for power struggle torí jọ́ta bá ti gba orílẹ̀-èdè wa òfin tuntun máa wà wọ́n mọ̀ pé a fẹ́ bẹ̀rẹ̀ clean slate so new leaders will emerge bọ̀ ṣe ara àwọn tó wà ń kó agbára wọn fẹ́ filẹ̀ gbogbo ọ̀rọ̀ máa dọ́gbọ́n restructuring kìíní kan irọ́ náà ni nítorí pé àwọn náà wọ́n sì fẹ́ wà lágbára torí ẹ̀ náà ṣáṣe ń tà láti fọ́ọ̀sì wa mọ́ Nàìjíríà àwọn àwọ̀ pé òkè tí restructuring ò bá work because kò síbẹ̀ ṣe máa restructure Nàìjíríà ṣe máa gbé lọ sí àṣì náà ni tí Haúsá Fúlàní ò bá fọwọ́ sí kò sí bọ́n ṣe lè pàṣẹ ẹ̀ kò sí Tinubu ò lè lo veto power ẹ̀ kí o possible because it's a constitutional issue ká ló wá dọ́gbọ́n tó fẹ́ ṣe United States kìíní kan bó ṣe change anthem Nàìjíríà tó fẹ́ change sí United States of Nigeria kìíní kan tó bribe àwọn tó máa bribe tó rí ṣe táwọn aláwọn empower state irọ́ náà ni láti jẹ́ kán wà empower náà ni òun náà ló máa fa àwọn ọmọ ẹ̀sìn pé ìyàwó lọ mánu bíi so
we are still on a long ride we are lobby kankan so you see political things gbogbo ẹ̀ náà 2027 ní bá ṣe máa tàn yín ókè ẹ first time ó ti ṣe báyìí ẹ má worry second time yẹn structure ló kọ́kọ́ máa ṣe ọ̀n tàn yín náà ni. meanwhile tí ẹ mú fẹ́ tí ẹ fẹ́ béèrè kan ìwọ tó jọmọ Kwara ìwọ tó jọmọ Kogi tí wọn náà bá wọn jà sí restructuring sọ̀rọ̀ pé tó bá restructure àbọ̀n regionalize Nàìjíríà sọ̀rọ̀ pé máa pín in mọ́ Yorùbá ni wọn lè pín in mọ́ wà okùn kan tógun fi ń ja Kwara ja Kogi tógun tẹ fi ń ja Kwara gan wọ́n ń try láti lè claim pé léyìn òun sára Yorùbá o gọ́vnà yín Fúlàní ni wọ́n ti ń change orúkọ government institutions yìí pé Usman Dan Fodio ló ní bí nǹkan tá ń ṣe nìyẹn tó ń bá regionalize Nàìjíríà lé ní Kwara ti lọ ṣe má jà tanra wa let's face where we are going Yorùbá sovereignty or nothing kò jẹ́ bẹ́ẹ̀ yẹn o àwọn kẹta ni àwọn tó jẹ́ pé àwọn ò tiẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ìsọ̀rí kẹta nìyẹn wọ́n mọ̀ pé Nàìjíríà ò dáa but they are like helpless tẹ́ bá bí wọ́n pé Nàìjíríà wọn ní Nàìjíríà yóò dá ọ kí ni ká wá ṣe pé a ní ìwé àti ẹ̀mọ́ gan Ọlọ́run náà ló lè help wa gbogbo problem ilé ayé tiwọn àwọn bíi pé Ọlọ́run náà ló lè ṣe kọ́ Ọlọ́run àṣà ṣe bí pé Ọlọ́run máa sọ̀kalẹ̀ àwọn á ràn wọ́n lọ́wọ́ God of Israel of God gan wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn bọ̀ àwọn dúró di God of Israel kó wá jà fáwọn àwọn yẹn náà ọ̀pọ̀lọ ṣùá Ọlọ́run máa ṣe Ọlọ́run máa ṣe Ọlọ́run máa ṣe bí pé Ọlọ́run adéyàn á wá ṣe ìsọ̀rí kẹrin làwa tá ń jà fún òmìnira total freedom total sovereignty of Oòduà nation àwa ìsọ̀rí kẹrin nìyẹn àwa yẹn ò pọ̀ àwa tá ń jà fún nínú àwọn tí mo believe pé wọn náà jẹ́ ìkan torí pé wà nìkan nìyí àpọ̀ rárá àwa kẹrin nìyẹn so mo á fẹ́ analyse ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan how to get to our destination safely máa tẹ̀ máa ṣe one after the other and I'm gonna be speaking scientifically ká sọ so ẹjọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tiwọ tó bá believe in one Nigeria wọ́n tó bá believe nínú regionalism wọ́n tó bá believe nínú pé Ọlọ́run àbáwá ṣe ó lè má resonate pẹ̀lú ẹ̀ jọ má fi ṣèbínú ọ̀rọ̀ yìí fún àwọn tó ń jà fún òmìnira ilẹ̀ Oòduà gangan ló wà fún so that let's know what we're doing ẹ ṣe gan adára fún wa thank you. ìfẹ́lódùn àpapọ̀ ẹ̀pẹ̀lẹ́ káàárọ̀ ibikíbi tí wàá ti ń gbọ́ mi o ẹjọ́ èmi ọmọ yín náà ni o à ń sọ̀rọ̀ lórí bá a ṣe lè gba òmìnira the sovereignty of the Yoruba people out of the criminally created enslaved place called Nigeria. Àtúnlé máa sọ àwọn iyì ẹ̀yẹ ògo tó wà nínú ká gba òmìnira wa àti sọ yẹn severally but ọ̀nà wo la fẹ́ gbàgbà because that's the question that is in the heart of so many people. ẹ kàn ń sọ̀rọ̀ náà ni kí la fẹ́ ṣe báyìí èwo ló ṣe báyìí kí la fẹ́ ṣe báyìí kí lè mọ̀ tá a fẹ́ ṣe gbogbo nǹkan táwa mọ̀ láti ṣe ó yẹ sọ̀rọ̀ náà ó la máa gbà màá wá sọ fún wa lẹ́nìí ọ̀nà tá a máa gbà mo fẹ́ sọ straight wọ́n ní sọ kárìn kí n gbìyànjú kó ń pẹkẹrọ yọ ẹwẹ má bínú mi gbọ́ Yorùbá dáadáa mo gbọ́ Yorùbá mi gbọ́wé dáadáa ẹ má bínú. Now there are three major ways tá a fi lè yọra wa kúrò nínú ìlú Nàìjíríà yẹn 3 major ways and those 3 major ways they are institutionalized 3 major institutions tó lè ṣàánú wa tó lè gbà wá tó jẹ́ wípé gàgàbágẹ́ díẹ̀ ni tó jẹ́ pé ó lọ bàjẹ́ ifá àwọn ẹ̀yìn míì tẹ̀ máa ń ròyìn pé ó pín sí ọ̀nà 5 àbí ó pín sí ọ̀nà 4 fún àpẹẹrẹ àwọn míì máa ẹ jẹ́ kí n list ẹ̀ we have the political institutions bí àwọn politicians wa àwọn tó wà níjọba the governmental people the politicians bí political institutions tó jẹ́ wípé ká sọ wípé àwọn politician wa ká ní wọ́n ṣe bó ṣe yẹ kó ṣe ni kò yẹ kó le tó báyìí the political institution á ní wọn. Then a ní traditional and kinship institutions traditional institutions ẹni àwọn mo gbé pọ̀ mọ́ kinship mo gbé pọ̀ mọ́ àwọn ọba traditional institution ni àwọn bí àwọn
oníṣẹ̀ǹbáyé wa, àwọn ológun wa, àwọn àtàwọn kábíyèsí wa, àwọn ọba wa, àwọn olórí wa, àwọn olórí aládé wa, they are together. That is our source. Àwọn yẹn náà wà, institution yẹn náà wà. Institution kẹta ni we the people. Institution àwa masses, institution àwa ènìyàn. Ṣé rí àwọn kan náà tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa àwọn elite wa àtàwọn ọ̀mọ̀wé wa nǹkan kan bẹ́ẹ̀ yẹn, but you see those two categories of people, they are not institutions. Àwọn elite ò ń ṣe institutions, kò ń ṣe institution. Ìdí ni wípé ṣẹ́rí kò sí bí èèyàn ṣe lè ní owó tó, àbí tẹ́ bá rò wípé olówó kan dìde abayín jà fún orílẹ̀-èdè yín àbí kìnìkan kò lè ṣẹlẹ̀, kò lè possible, nítorí pé wọn bí olówó ń dá kó fight against government, wọn bí dá. Bàbá kan tó lówó jù ní China, Jack akérúkọ máa yìí ná, Jack something àbí mo ti gbàgbé orúkọ máa yìí, nígbà tí gọ́ọ̀mẹ̀ntì China tó fẹ́ máa ṣe galagala wọ́n mú wálẹ̀ ni. Now ìdí tí ọ̀rọ̀ Nàìjíríà, president Nàìjíríà tó jẹ́ pé there is no Yorùbá elite tó tẹ̀lé jáde tó lè bá yín jà sí ni pé gbogbo àwọn tá a ní olówó wa, you can't even be rich in Nigeria anyway outside the government. Majority of Yoruba billionaires or rich people, they are circumstantial billionaires. Màá ṣàlàyé díẹ̀ ní ìjẹ̀mọ̀ bá mo lè níta láti ṣàlàyé. Àwọn ọmọ Ìgbò tẹ́ bá rí tán lówó gan láàrin ní Nàìjíríà yẹn, situational billionaires làwọn yẹn. Tẹ́ bá láwọn Haúsá tán lówó gan àwọn yẹn, they are quota system billionaires làwọn yẹn. Bẹ́ẹ̀ kí n ra díẹ̀ ọ̀rọ̀ yẹn deep gan. Kí ni wọ́n ń pè ní circumstantial? Bọ̀bọ̀ kan wà l'Amẹ́ríkà bíi wọ́n ń pè ní Elon Musk. Irú èèyàn bẹ́ẹ̀ mi tí ì rí, ó ní olówó tí màá kọ́ rí tó máa bá gọ́ọ̀mẹ̀ntì jà. Ó bá Trump mú nǹkan lẹ̀ gan lọ. Wọ́n bẹ̀gbẹ̀yìn ni, wọ́n ní láti pè kán bá sọ̀rọ̀. Ó bá mú nǹkan lẹ̀ gidi confam. Ó dúró ti Trump lágbára gan, Trump le gan o. Ẹ mọ̀ Trump, ẹ mọ̀ that guy, he no dey forgive. But ọmọ Elon Musk dúró ti lọ́rùn. Ó bá mú nǹkan lẹ̀. Ifá wọ́n ní láti bẹ̀ Trump, wọ́n ní láti bẹ̀ Elon Musk ni wọ́n bẹ̀ pé àlàyé bó ṣe mọ̀dí. You see that guy, he has what I can call products. Ṣé ẹ̀dẹ̀ rí product yẹn ó yàtọ̀ fọ́. Tí Elon Musk tó bá kúrò l'Amẹ́ríkà lẹ́nìí, tó lóun fẹ́ kúrò ní Amẹ́ríkà lẹ́nìí, wọ́n fẹ́ lọ sí any country, ọmọ kò sí country tí ò ní welcome ẹ̀, because that guy on his own is a fraud. He has products. He can determine so many things. Kò ń ṣe tó lè tètè mú wálẹ̀ bẹ́ẹ̀ yẹn, ó ṣùọ̀ fún bàjẹ́, ó ṣùọ̀ fún. He has what I call product. Product ẹ̀dẹ̀rẹ̀ product the future ni. Bọ̀bọ̀ yẹn product future ni. Bọ̀bọ̀ yẹn lè lọ create níbi tí Ọlọ́run tó fún ní orí ọ̀fẹ́ ẹ̀ dé. Bọ̀bọ̀ yẹn lè lọ create planet mi tó máa kóyàn lọ tó máa gbé bẹ̀. So it's like that powerful. Wá lè fi wé olówó tẹ́ lè fi wé ní àgbáyé. Olójú pàápàá jùlọ àwọn olówó wa nílẹ̀ Yorùbá. Majority àwọn olówó wa nílẹ̀ Yorùbá circumstantial billionaires ni wọ́n. What is their product? Àwọn olówó wa lọ máa wádìí wọn wò. Ní ìfẹ́ máa dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣé bí bàbá kan wà òtúndẹ̀kọ̀ bàbá yẹn àti máa ń gbọ́ lóyìn bàbá yẹn. Nígbà tí wọ́n ṣe di powers àbí ọ̀sán kan orúkọ ni bàbá yẹn sáko Nàìjíríà. Ọmọ wọn bí ìyá ẹ̀dá, wọn bí product wo la ní. Ìkan lára àwọn bàbá olówó wa, àwọn ní product, wọn máa ń ṣe kúlà, ṣe pẹ́ńsù, ṣe báírò, ṣe gbogbo ẹ̀ oríṣiríṣi kẹta ń lò. Bó ṣe rí product yẹn kò wà relevant to this days age and time. Irú àwọn product yẹn àwọn ọmọ primary school ló ń ṣe ní China. So when we are talking of products, mi mọ mo ṣe lè fẹ́ ṣàlàyé. Gbọ́n tí mo ń sọ fún yín, kò sólówó kankan, kò sẹ́ẹ̀lìtì kankan in terms of resources tó lè help yín, tó lè gbà yín lẹ̀ o. Ṣé ráwọn yẹn wọ́n máa tẹ́ǹdì sí yín ni? Ṣé rí tí ọba
káná activate ọ̀dọ̀ wọn tàbí bí political class náà bá activate ọ̀dọ̀ wọn tàbí with the masses tá bá activate ọ̀dọ̀ wa ibi tí direction bá ti ń lọ torí pé ẹni ló outside yìí ló lágbára ju peter dan lọ rè wọ́n máa tend ní but they can't lead the way. So if you are looking pé àwọn elite àwọn ló wá wọ́n dìde fún wa kò sẹ́ni tó máa dìde fún yín kò sẹ́ni tó máa bá yín jà pé kí nàìjíríà pín o ẹ má tanra yín ẹ má gọra yín o. àwọn Igbo situational billionaire ló pọ̀ jù nínú wọn ká gbé drọ́ọ̀gì ká ṣe fake product situation nàìjíríà ló dẹ̀ fà á. So wọ́n lọ ṣe ritual wọ́n lọ ṣe kinní kan àwọn yẹn ń take chances ti mú yìí opportunities ni wọ́n take a situation of the country ni so àwọn yẹn situational billionaires ni wọ́n torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọmọ Yíbò tó lówó jù billionaire in the space of Nigeria náà ti pọ̀ sí jù lè rí wọn káàkiri gbogbo àgbáyé kan lítà àgbáyé bẹ́ẹ̀ yẹn because ibi tí òfin tó bá ti wà tí regulations wà tí wọ́n ráyè crooked way wọ́n lè má ráyè yọ tó bẹ́ẹ̀ situational billionaires àwọn yẹn ṣe ra àwọn Hausa Fúlàní tí wọn nínú àwọn tó pọ̀ jù nínú wọn kò tá billionaires àwọn yẹn kò tá system billionaires ni wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀yẹn lọ sápàpà ẹ̀ máa rọ́mọ kékeré tó jẹ́ pé oil and gas ló máa lóun ṣe young Hausa Fúlàní guy mo ti billionaire ni wọn dẹ̀ pọ̀ báyẹn kò tá system billionaire nǹkan tí wọn ò lè gbà wọn á fún nígbà tí Dangote ó ní ọ́fíìsì central bank ni àwọn lè yàtọ̀ owó yín náà ń lò so kò tá system ni wọ́n so gbogbo àwọn olówó Nàìjíríà interconnectively kò sẹ́ni tó máa dìde fún yín anyway kò sẹ́ni tó máa dìde fún yín so àkọ́kọ́ fi tí wọ́n lẹ̀ ṣètò àríta tó wá sọ̀rọ̀ lórí àwọn elite wa in terms of religion kò sọ́nà bí yẹn náà máa gọra yín the religion has become business táwọn pásítọ̀ ńláńlá àwọn yẹn bá ti àsìkòkù yín wọ́n á gbowó yín àwọn máa jayé wọ́n á gba security tó gbẹ gan wọ́n á ní kẹ́yìn máa lẹ síkà àwọn mùsùlùmí náà dẹ̀rẹ̀ àwọn náà lọ gbowó ní Saudi àwọn náà lọ so there's no way there. So when you are talking of àwọn intellectuals wa àwọn kìnnì kan tí wọ́n bá jẹ́ intellectual gan tó bá wọnú movement yìí àwọn kan ti wọ̀ wá náà tẹ́lẹ̀ wọ́n jáde gbẹ̀yìn náà ni ẹni tí ò bá wà really convicted tí kò dẹ̀ ṣe pé Ọlọ́run dìde gbé fún pé máa ṣe a lot of things tó ń ṣẹlẹ̀ gan wọ́n máa súnyàn so àwọn intellectuals yìí wọ́n lè really ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú yín ẹ̀yàn máa wọ̀rí a máa débi tá ń lọ ọ̀pọ̀ jẹ́rẹ́ ìwé British náà kà òye ọ̀pọ̀lọpọ̀ wọn so ẹ má lọ síbẹ̀ so those ones are not ṣe rí bt direction àtàwọn influencers yín àwọn influencers yín náà wọn kàn lè dìde tí wọn fẹ́ jà fún Yorùbá kò possible bọ̀ ṣe rí tí gbogbo ẹ bá ṣẹlẹ̀ ibi tí direction kan bá ń lọ gbogbo àwọn yẹn máa fara mọ́ bó ṣe wà nìyẹn so ẹ kọ́kọ́ fi gbogbo àwọn yẹn lẹ́ẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ lórí institutions mẹ́ta the political class, the kingship and traditional class, and the we the people class. Adara fún wa. Màá máa yànnà náà lẹ́kọ̀ọ̀kan. Thank you. Ìfẹ́ ló dùn àpapọ̀. Mo sọ̀rọ̀ àwọn nǹkan mẹ́ta, the three classes tó lè yọ wá nínú kóló táwa yìí. Mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú political class, àwọn politicians wa. Mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn severally, ọ̀rọ̀ yẹn dẹ̀ ti ń wá sí a gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú àwọn olóṣèlú wa. Àwọn olóṣèlú wa náà ni kí làá fẹ́ ṣe àwọn náà wà lágbára. Ẹlòmíì jẹ́ sọ gọ́vnọ̀ kiri gèrè gbòráyé. Nígbà president wà ní kankan ṣe. Who the fuck is governor? Governor tó jẹ́ pé kó gan tó rí president gan. Wọ́n lè decide pé governor gan ò ní rí president kátà governor. So ọ̀rọ̀ yẹn ti ń wáyé gan. Ó dẹ̀ yọ pọ̀lọpọ̀ wa ṣé ọmọ pàtẹ tó ti ń wọ election sí yìí ọ̀rọ̀ yẹn máa wáyé gan ní láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn olóṣèlú wa bó ṣe ṣẹlẹ̀ ní 2022 wọ 2023 náà nìyẹn pé ọmọ wa ni ẹjọ́ ṣe tí bàbá Tinubu bá débẹ̀ náà kó tó di pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mo fẹ́ kó yí ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́nu ni o tá a sì rí ní idea pé one day tẹ́ bá yan àwọn èèyàn gidi sí political class wọ́n máa help wa wọ́n máa dìde láti jà fún Yorùbá mo fẹ́ kó yẹ yín báyẹ̀ mọ̀ ní o wípé irọ́ ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin lè má mọ̀ ẹ̀dẹ̀ lè mọ̀ kó jẹ́ pé ẹ mọ̀ bọ̀ báyẹ̀ lẹ́mìí àzùn pé ẹ mọ̀
pé ẹ rò pé ẹ mọ̀ ni kò sí Yorùbá politician kan láyé àbí lọ́run àbí nínú ilẹ̀ tó máa wá dé tálóun fẹ́ jà fún Yorùbá àbí kí Yorùbá gbòmìnira àbí kíní kan kò possible sister mi, kò possible mọ́mí mi, kò possible dáàdì mi, kò possible kò possible mo tún sọ kò possible ẹjẹ fi bí ìsáná mọ́lẹ̀ jẹ àbí ẹjẹ fi bí pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ. Tinubu tẹ́ ń wò yìí is the most powerful Yorùbá politician o. They are confirmed. Mo tọ́ka mo sọ fún yẹn most powerful, most rich, most cunning, most tough, most political Yorùbá politician. Olówó àmbẹ̀ yìí rí nǹkan kan ṣe ṣé bí a tún gbọ́ sí pé ó ti ní Rúgà wọn wá dárúkọ ẹ̀ pé Rúgà ni mo ń gbọ́ mọ̀ pé orúkọ yẹn gan ló ń bí inú ẹ̀fẹ̀ gbọ́n sì tó ti sọ wípé Rúgà pé kán lọ máa clear àánú igbó kán kó àwọn Fúlàní síbẹ̀ káwọn Yorùbá wọn máa sóhun kò sí politician tó máa help yín o, they can't do it. Ṣe rí ẹjẹ máa gé díẹ̀díẹ̀ a lè sọ tán a lè exhaust reasons yẹn bá máa sọ díẹ̀. Máa kan wà tán ń pè ní Professor Ọ̀ṣínbàjò, Professor Yẹmí Ọ̀ṣínbàjò, ó ní vice president fún Buhari. Ṣe rí bàbá yẹn ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀, àwa kọ̀ọ̀kan mọ̀ torí àjọ lọ sí rìdíìmù ni àwa tí a máa ń rí wọn ní camp. Bàbá yẹn ó wà sound, professor ni o, professor ẹ̀ kò ń ṣe ọ̀nà láàrin o, ó kàwé débẹ̀ ni o, sound tún ni sam senior advocate sam. Àwọn yẹn yàtọ̀ nígbà tó fẹ́ di vice president yẹn expectations pọ̀ gan, ṣùgbọ́n nígbà tó di kí ló ṣẹlẹ̀ odidi sam, a pastor, a professor, Fúlàní olùgẹ̀ṣì wọ́n bá tiẹ̀ jẹ́ débi wípé ó wá di ẹni tó máa ń gbé owó fún kó máa lọ sáàrin ọjà, ó di agbowórin bàbá ọjà kó lọ máa pín 5,000 fáwọn ìyá lọ́jà. Ó di ẹni tó máa ń rán lọ sí tí Fúlàní tí àwọn Boko Haram tó bá ti pààyàn wọ́n wá rán lọ on behalf of president kó lọ kí wọn. Wọ́n sọ di rédèrèdè, ó di gbẹ̀wù dání nítorí ká lè jẹ ká lè mu. Ìwọ Ọ̀ṣínbàjò ṣe rí nǹkan tí àwọn Fúlàní the Buhari administration tó ń lo Ọ̀ṣínbàjò fún ṣe rí bọ̀bọ̀ VP Tinubu yìí Shettima kò lè gba ṣíìtì yẹn láéláé dépè ni o bàṣàṣì ni o. Ṣe rí kò sí Yorùbá politician kó jẹ́ póòpù kó jẹ́ ọmọ Yorùbá ní póòpù wọn wá gbé wá pé kó wá di president Nàìjíríà àbí kó wá ṣe politics ní Nàìjíríà kó lè help Yorùbá, kò lè help Yorùbá torí ìpìlẹ̀ ni ó ní àwọn tó mú okùn Nàìjíríà tán mú lọ́wọ́ kó o tẹ̀dó débi tó máa dé. Ó ní àwọn tó máa lọ júbà fún, ó dẹ̀ ní nǹkan tó máa ṣe, ó ní nǹkan tó gbọ́dọ̀ máa ṣe, ó dẹ̀ ní nǹkan tó máa sọ fún ẹ, ó ní direction tó gbọ́dọ̀ máa lọ. Wọ́n lè gbé ọmọ Yorùbá kankan sípò tó máa ṣiṣẹ́ fún yín o, kò possible o. Kan fún gbogbo ní security kan fún kìnnì kan èmi ò ní fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ bọ̀ ọ̀rọ̀ kan tí nǹkan máa sọ náà ni wípé ìjọba ló ní security. Àwọn politician wa ṣé wọ́n mọ̀ pé tí fi gbowó pé tó máa fún ó lè yẹ̀pọ̀ ọmọ Yorùbá ó lè ṣe kínní ni wọn ò ní fún confam ni wọn ò ní fún. A ní nǹkan tó bá máa jẹ́ kó dáa fún yín sẹ́ẹ̀, nǹkan tó bá máa jẹ́ kí ìgbà yóò rọ̀ yín lọ́rùn wọn ò gbọ́dọ̀ ṣe fún yín ní ìpínlẹ̀ Nàìjíríà ló wà. So tó bá sì wà ń bẹ̀ tí wọ́n sì ń lo àwọn politician wa káfẹ́ support politician kan kò sí nǹkan tó fẹ́ ṣe. Àwa ti réyàn tó jẹ́ pastor tó di politician tó di nǹkan míì àṣàṣì ni ègún ni bá a ṣe pilẹ̀ ni. It is never meant for you in the first place. Nigeria was never created for you. Look at Tinubu. Kò sí gbogbo nǹkan tí ò bá ní pè yín ló máa ṣe bó ṣe wà nìyẹn. Ọbásanjọ́ òun sọmọ Yorùbá, Ọbásanjọ́ kìíní kan, Ọbásanjọ́ yẹn òun sì lágbára, ó ní military background, ṣó favour Yorùbá ni, ṣe bọ́ ọmọ ọ̀tá ni, ànílé tí màá kọ́kọ́ láyé ni, sáàdì ọ̀tá yẹn, ìjẹ̀rún tí orúkọ ọbẹ̀ mọ́ ti gbàgbọ́ orúkọ àtọ̀ tàbí àtọ̀ náà ni ọmọ kò sọ́nà tí mo fẹ́ gbà lọ́bẹ̀ ọmọ mo kò sọ́nà
ibi tí president ti jáde nìyẹn ní nǹkan tí ó tẹ̀ ṣẹlẹ̀ ní ilẹ̀ Haúsá Fúlàní nítorí pé àwọn náà wà ní ìjọba. Ẹ wo bọ́ọ̀ kan báyìí Fẹ́mi Òkúnná Adésínà tó bá Buhari ṣiṣẹ́ fọ́dún 7 nígbà yẹn tó sì wà ní gọ́ọ̀mẹ̀ntì Buhari wọn gan máa ń sọ gan ni pé ṣé wọn sọ pé Fúlàní fẹ́ gbalẹ̀ ṣé kò pé kẹ́ filẹ̀ yín sílẹ̀ fún wọn ju ká wá máa pa yín lọ. Ọmọ Yorùbá ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó Deeper Life ló ń lọ ó wọ ìjọba tán ó ṣéǹjì ni tẹ́ bá rí bó ṣe máa ń kọ́ látọ̀ tẹ́lẹ̀ journalist bọ̀bọ̀ Fẹ́mi Adésínà yẹn tó máa ń kọ́ látọ̀ nípa good governance nìkan ó dé ìjọba tán àlọ́ ní ó bẹ́tà ká filẹ̀ wálẹ̀ tí Fúlàní má bàa pa wá. They are trying to implement Ruga Biomes. Ko Ibo fẹ́ gbé ko ní kinní kan Ibo fẹ́ gbé ko Ibo fẹ́ gbé ko Ibo ló lè ko ẹ má tanra yín. Ibi tá ti léyàn kúrò ní Òwòrò Ṣòkí tá ti ń wọlé yẹn àwọn tí ẹ wọlé èèyàn nìkan náà bẹ́ẹ̀ èèyàn mi yẹn ló tẹ̀ wá dé fún mi ló jẹ́ kí n mọ̀ ẹ mọ̀ nǹkan tí ìyá yẹn sọ fún mi ni ìyá yẹn sọ pé ìgbà tán wọlé ẹ̀tọ́pá ti wá sọ fáwọn sí Lagos State Government sọ fún wọn pé káwọn lọ mú 10 million wá táwọn bá fẹ́ túnlẹ̀ yẹn rà 10 million ìyá àgbàlagbà ibo ló ti fẹ́ rí 10 million ilé tó ti kọ́ láti 90s wọn ní kó lọ mú 10 million wá 10 million kó wá tún ilẹ̀ pé kó wá tún rà ibo ló ti fẹ́ rí. Meanwhile tọ́wọ́n bá tún estate kọ́ síbẹ̀ yẹn ilẹ̀ Tinubu náà gbà fún àbí tán tún kọ́ àbí tán tún ta ọmọ Ìgbò náà ló máa lọ rà. Wọ́n ti fẹ́ lé Yorùbá gan kó tán lẹ́kọ̀ọ́ tán ṣé Ìgbò ní gómìnà Èkó ni àbọ̀mọ́ Saudi Yorùbá náà ni they will always be using your people against you. Sí ní ìcháàjì see it is high time we realize that we Yorùbá we have a unique and special problem. Ìmọ̀tara ẹni nìkan ó wà lára àwọn èèyàn wa kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ẹ má tanra yín. Nílùú Nàìjíríà Haúsá Fúlàní tó ń rúlù tó bá fẹ́ ṣèkà mọ̀ bọ́ ṣe máa ń ṣe wọ́n á dẹ̀ lu èèyàn tiẹ̀ ìgéǹsì ẹ̀ ṣùgbọ́n ẹjọ́ fún lápẹẹrẹ kan Haúsá Fúlàní nígbà tó fẹ́ jọ́ọ̀jì kéèsì bàbá Awólọ́wọ̀ Yorùbá judge wọ́n lò kó sẹ́ńtẹ̀sì bàbá Awólọ́wọ̀ sẹ́wọ̀n. Nígbà tó ń da ìrìn àjò Abíọ́lá rú Yorùbá bàbá Ṣólékàn ṣọwọ́ ẹ̀nìmọ́ náà lò ń gbà yẹn bàbá Ṣólékàn náà ń lò pé kó wá jẹ̀jọba Fìdíhẹ. They always use Yorùbá against Yorùbá wọ́n máa ń lò wá against ara wa. Nígbà tí Fúlàní Haúsá Fúlàní Buhari tó wá mú Nnamdi Kanu yìí Buhari máa yé tiẹ̀ o torí bọ̀bọ́ yẹn ló kọ́kọ́ tú gbogbo àṣẹ Nnamdi Kanu ó ní ká lọ sùn Èkó ó ní ká lọ sùn kinní kan ó ní ká lọ sùn àwọn dáṣẹ̀ ti sùn. Nnamdi Kanu ó ní kinní kan òun gẹ́gẹ́ ní ẹnìmí ó ní kinní òun lẹ́nìmí mo gbà fún ẹ. Buhari Nnamdi Kanu yẹn ló kọ́kọ́ sọ fún wa pé Buhari ti kú òun ló sọ a lot of things fún wa pé bàbá nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ èyí ẹ̀dọ̀ láwọn ò fẹ́ ṣe Nàìjíríà mọ́. Buhari administration wọn gbà mú ifá àwọn ṣe announcement ẹ̀ ní ilẹ̀ Haúsá pẹ̀lú Fúlàní náà fi sọ tó jẹ́ pé Minister of Justice nígbà yẹn ó sọ èdè Fúlàní pé àwọn ti mú Nnamdi Kanu àbí pé bẹ́ẹ̀ ṣe mú Nnamdi Kanu yẹn bíi pé Nàìjíríà ti settle yẹn pọ̀ gẹ́gẹ́ ní ọ̀tá Nàìjíríà wọ́n dẹ̀ mú wọ́n fi sẹ́wọ̀n wọ́n dájú ẹ̀ ṣe kéṣẹ̀ wọ́n fi sẹ́wọ̀n tó bá jẹ́ pé Haúsá Fúlàní I'm very sure wọ́n ti máa pinch àwọn ọmọ Ìgbò kọ̀ọ̀kan pé ó yá wá dájọ́ Kanu ó yá dájọ́ kú fún káwọn fi ráyè pa but I'm very sure ó dàbí pé wọn ọ̀rọ̀ ọmọ Ìgbò kan tó fẹ́ tẹ́rí gba rọ́ǹsì yẹn wọ́n ṣàfihàn rẹ̀ kí ni Yorùbá di president fún mi Tinubu wa ẹ Yorùbá ló gbọ́n jù politician ni Tinubu ẹ mọ bàbá yẹn ni bàbá yẹn ń dọ́gbọ́n ni Yorùbá mà ní Tinubu ló mà lọ yan pé kó má ṣèdájọ́ Kanu ọlọ Nnamdi Kanu Yorùbá Tinubu yàn gbogbo wa ládẹ mọ̀ lábẹ́nu wípé àwọn ọmọ Ìgbò gẹ́gẹ́ àwọn Ìgbò politician àwọn gan náà fẹ́ kàn free Kanu àwọn gan náà fẹ́ kí Kanu jáde àwa mọ̀ ọ̀ṣọ́ọ̀bì azun Yorùbá so Tinubu bó ṣe good in politics tó kò wá rí ọmọ Ìgbò kankan tóun náà lè lo as George pé kó lọ dájọ́ Kanu tàbí kó wá Haúsá Fúlàní sí ìsọjẹ́ pé nínú wọn kúkú ni kó ní kó dá ẹjọ́ Kanu Yorùbá judge náà má lò nígbà tán dẹ̀ dá ẹjọ́ Kanu tán wọ́n á gbé lọ sí Sokoto
prison wọ́n wá lọ hand over fún Caliphate pé ọmọ yẹn àti mú ẹgbà ó yẹ gbà. Sokoto yẹn wà bẹ́ẹ̀ o, Buhari administration ò gbé lọ o, no Buhari administration ò gbé lọ. Kẹ́ máa wo ọ̀rọ̀ Yorùbá o. So àwọn politician wa, they are just using us láti go, they are creating eternal enemy fún wa gẹ́gẹ́ bí Yorùbá. Torí wọ́n fẹ́ o, wọ́n kọ́ o, ìlú yẹn sì máa pín. But how do we sort ourselves out? What is our relationship? Yorùbá na kí ni wọ́n máa ń pè wá ní Yorùbá na traitor, Yorùbá na this, Yorùbá na kìnìkan, Yorùbá na kìnìkan, àwa náà jẹ́ à ń ṣe traitor. Ṣé o máa rí bẹ́ẹ̀, ṣé o máa jọra wọn? Wọ́n dẹ̀ ń gbé sínú àwọn ọmọ kéékèèké. Bí ó ṣe wà nìyẹn o. Nígbà tí wọ́n mú Kábí sí Sókótó yẹn, ṣé rí pa àwọn political class ọmọdé Ìgbò tá a sọ pé àwọn náà wọ̀ against ẹ̀ tó fi mọ́ gọ́ọ̀nà serving governor wọ́n lọ ń kí Kánú ní prison. Nígbà tí wọ́n mú olóyè Sunday Igboho tí ò tiẹ̀ tún ṣe Nàìjíríà tó jẹ́ Kútọ́nù, political figure Yorùbá lineage wo lẹ́rí tó lọ kí Igboho despite the fact pé Igboho ẹgbẹ́ ní Kánú ó fẹ́ pa Nàìjíríà rẹ ni, ó fẹ́ ṣe kíní kan ni, Igboho pa Nàìjíríà rẹ, Igboho ń jà fún wa ni. Political person wo lórí tó lọ bá Igboho tàbí tó fẹ́ identify pẹ̀lú ẹni public. Ẹ̀yin náà jẹ́ ayé máa tanra wa. Ẹ jẹ́ á mọ̀ wípé we have a unique problem. Adèmí láti jókòó as a people ká solve problem wa amicably. So if you are looking at the direction of your politician, they will never save you. In fact, ibi tọ́lọ̀ burú sí àwọn gan-an wa máa tàwa sí. It will have even been better. Kó jẹ́ pé Ìgbò gan ló win Èkó, Ìgbò ló win Ọ̀yọ́, Ìgbò ló win gbogbo. Báyà gbà yẹn gan báyà tá bá fìyà jẹ wá dáadáa báyà orí everybody wá máa pẹ́ wá máa mọ̀ pé ní oko ẹrú la wà. Torí bá ṣe wà ẹ́ àti mọ̀ pé ní oko ẹrú la wà. Àwọn ọmọ wa ni kò ń ṣọmọ yín, kò ń ṣọmọ yín. Bàbá apáyín èmi sọ fún ẹsẹ̀ ìwọ tó ń believe ní politician tí ìwọ ní ìlú ẹ tí ìwọ àti Haúsá Fúlàní tẹ bá ní kwanta kí gọ́ọ̀nà yín kó jókòó báyìí kó fẹ́ dájọ́ fún yín á dá Fúlàní láre á dá wọlé bì. So you are a piece of shit, you mean nothing. Kò sí nǹkan tó fẹ́ ṣe. The power itself is not in our hands. Tinubu tó wà bẹ́ẹ̀ gan àkóbá ìdààmú wàhálà ló tún fi kó bá wa sí. Torí tẹ́bí ìwé ni bá fẹ́ sọ sí Tinubu ìjọba Yorùbá ni ìjọba Yorùbá. Nígbà tí Tinubu tó jẹ́ the highest ranking political person ní Nàìjíríà tẹ́bí ipò ní president tó ń pọ̀ mọ́ Yorùbá tí ò lè sọ̀rọ̀. Ṣèbí bọ́dà alẹ́ Yorùbá kò sí. Ìgbòho free Ìgbòho èmi tuntun sọ ṣó yẹ ká ṣe máa bẹ̀bẹ̀ pé free Ìgbòho. So tó bá jẹ́ ọmọ Ìgbò Peter Obi ló wọlé jẹ́ ọmọ Ìgbò Nnamdi Kanu mọ̀ kó máa free ẹ̀. Ẹ̀bí pé wọ́n máa free ẹ̀. Ọ̀nà àtàrà yín bó ṣe wà nìyẹn Gumi rìn káàkiri Tinubu ò lè mú wọ́n lè ralẹ̀ má wà ẹ̀yà àjà máa tanra wa. There is no way there o, and that is nǹkan tó wá máa jẹ́ kí n sọ̀rọ̀ mathematically nìyẹn. Ṣé ẹni nǹkan kan wà nínú maths wọ́n kọ́ wa ní nǹkan nínú àròpọ̀ maths multiplication náà ń pè nǹkan kan wà tó ń pè ní zero. Ṣé láwọn political class wa they are zero and anything multiplied by zero will always be zero. Ṣé rí kò sí bá a ṣe lè try tó àwọn èèyàn ní o ọba ní o ìjòyè ní o ká strategize ká ní plan ká ní structure ká ṣe gbogbo ẹ̀ ká plan. Ìjọba bá fi lè mú wa tá a bá fi lè gbé gbogbo plan wa ìdí àwa tá a bá ti lọ gbé ká lọ tender fáwọn politician wa pé bá a ṣe fẹ́ ṣèrè tá a gbé lọ sọ́dọ̀ wọn. Torí pé àwọn jẹ́ zero kó jẹ́ pé gbogbo ìgbìyànjú wa 1 million ní tàbá gbèjẹ pé 1 million ní tàbá lọ gbé báwọn torí pé jẹ́ zero. Ṣé ní tán bá ti lè lẹ̀ mọ́ para tán bá ti lè rẹ̀ zero yìí mọ́ zero náà ló máa já sí pàbó. Àwọn Yorùbá politician pàbó ni wọ́n pàbó tẹ́ bá gbọ́ pàbó pàbó ni wọ́n. Gbogbo ìgbìyànjú wa ẹja try tẹ́ ẹ bá ti wà ń bẹ̀ nǹkan báyìí lè máa ṣe iye tó bá fi wọn tó bá fi débẹ̀ zero ni zero. So anything multiplied by zero zero náà ló máa jẹ́. Do you get what I'm saying? Do you understand what I'm saying? Gbogbo nǹkan tó bá ti ní idea tó bá ti multiply pẹ̀lú zero tiwọn torí zero ni wọ́n zero látòrí Tinubu àti gbogbo zero ni wọ́n ní tó bá ti mú gbogbo plan tí Yorùbá ṣe máa dáa nǹkan kan bẹ́ẹ̀ yẹn bílẹ̀ wa ṣe máa dáa bá ṣe máa gbára wálẹ̀ tó bá ti lọ gbé báwọn tó bá ti multiply pẹ̀lú wọn zero multiply by zero jọ ní lọ́kàn ẹ̀pọ̀ ti fẹ́ multiply nǹkan by zero náà ló máa jẹ́. So they have no value.
ẹni má gbàgbọ́ bèbí kan sọ fún ṣàmùkọ analysis là ń ṣe ẹ̀yẹn má wọlé ẹ̀yẹn má sọ ti yín náà bèbí kan sọ fún yín ni ẹni má gbàgbọ́ 0. So wọn kò ní nǹkan kan fẹ́ ṣe fún wa o, so it is better we stop deceiving ourselves. Kò sí nǹkan kan tí Yorùbá politician tó fẹ́ ṣe fún wa. The next election àwọn ń ṣe alẹ́nìkan ti sọ fẹ́ mi more than ọdún náà ní earlier this year ó ní kí n máa tan Yorùbá ní ìṣọ̀kan ó láwọn ti parí kí ló ń pè ní 2031 àbígbà november election ó ní ìyẹn ti ní bàbá ti àwọn ti settle yẹn ó ní 2035 làwọn ṣì ń jà fún ṣe má tanra yín Yorùbá politicians are so they are that so selfish. Ìṣòro ni fún ìran wa wàhálà àti ìdààmú ni. Ṣé rí the more that bad thing continue nínú Nigeria the problem can never solve. The problem can never be solved. Adara fún wa o àníkú Fọ́táyọ̀ bí brother mi. So ẹ má gbọ́kàn sí o ẹ má lọ bẹ̀ rárá. There is no way there. There is no way there. Ẹ̀ẹ̀tàn ní àti ìpayín kékeré because they are 0. Thank you so much. Ìfẹ́lódùn àpapọ̀ pẹ̀lẹ́ o káàsán káàárọ̀ ibikíbi tó bá ti ń gbọ́ mi ní ọmọ yín náà ni o ẹni tó fẹ́ sọ̀rọ̀ lẹ́nu àti ń ṣe analysis yẹn báyà bí series 3 lélẹ̀ mo ti sọ̀rọ̀ nínú àwọn nǹkan mẹ́ta institutions mẹ́ta tó lè gbà wá mo dẹ̀ ti sọ̀rọ̀ nípa àwọn political class wa ẹ̀yìn sì mo wá fẹ́ sọ̀rọ̀ lórí traditional and kingship story wa tá a bá wò àwọn institution tó tún lè gbà wá ẹni ní institution àwọn ọba wa àtàwọn traditionals wa àwọn náà tún lè gbà wá nítorí pé ká sọ òtítọ́ fúnra wa ọba ló nílẹ̀ o ẹ má gọra yín o ọba ló nílẹ̀ kò ságbára lọ́wọ́ àwọn ọba wa kò sí kinní kan agbára kúkú wà lọ́wọ́ wọn but you see we are a conquered people àwọn ọba wa ẹrú ni wọ́n they are slaves tí ọba bá fi jẹ́ ẹrú kò ti mọ̀ pé àwa náà tá a jẹ́ aráàlú ẹrú ni gbogbo wa so ẹrú ìjọba lórí ẹrú ni we are all slaves. We are an enslaved people. We are a subdued race. We are a conquered race. Let me put it that way. We are a conquered people. Actually, na gbogbo wàhálà yìí kò yẹ kó le tó báyìí. Àwọn ọba wa ló yẹ kó gbà wá. Ṣé rí lẹ́yìn? Àmọ́ gbogbo Nàìjíríà lágbára náà. Kí ni kan kò sí nǹkan táwọn ọba lè ṣe? Irọ́ gbùnú wà ń bẹ̀. Nǹkan táwọn ọba lè ṣe wà, but wọn ò ní lè ṣe because they are conquered. Tí àwọn ọba wa lẹ́nìí tá bá dìde kí gbogbo nǹkan dìde kákà ṣe joint press statement pé ibi táwọn dé dúró yìí àwọn ò bá Nàìjíríà ṣe mọ́ so adẹ̀ ti dá wà nìyẹn torí mi ti sọ̀rọ̀ kan rí èmi sọ fún wa gbogbo àtàǹsọ Nàìjíríà lágbára gan Air Force Nàìjíríà 1 billion ní àwọn sójà wọn 100 billion ní àwọn kìnnì kan wọ́n ní tí Sultan of Sokoto Sultan nìkan tó bá jáde lẹ́nu pé kìnìkan to allow the most merciful kìnìkan pé the northern side of Nigeria pé àrẹwà kìnìkan pé àwọn ọba Nigeria sì máa wọ́n ti declare Niger Republic Islamic Republic kó dé announce ẹ̀ mo fẹ́ bèrè kí la máa ṣe náà ṣé a máa gbógun lọ sí north lọ máa bá wọn jà ní àbí Nigeria government tí Tinubu tó ń wá ní káwọn Air Force kan lọ máa bọ́ǹbù wọn mo kàn béèrè ni o ṣé ẹ rí àwọn kábíyèsí wa tán bá dìde lẹ́nìí pé ìyá tó gẹ́sẹ̀ àwọn ìbá Nàìjíríà ṣe mọ́ àdẹ̀fẹ́ ní Odùduwà nation kò sí nǹkan tí Nigeria government fẹ́ ṣe máa tanra yín a máa jagun àdẹ̀ máa ṣẹ́gun nítorí pé ọba ló nílẹ̀ ṣùgbọ́n sá máa ṣe wọn ní sí nítorí pé ọba gbọ́n ò gbà fúnra wọn. They can never work together. Àbọ̀dé yẹn ti wà ti pẹ́ àti ní problem yẹn ti pẹ́ a kàn ń dọwọ́ bò ní. You see a máa overrate ara wa gan ọmọ àlédè ti pọ̀ in place of authority nílẹ̀ Yorùbá wàhálà yẹn ti wà ti pẹ́ àkàn fúnra ní a manage the time yìí ni bó wá ń búrẹ́rẹ́ sí
ṣé mo gbà tí mo ti give up lórí àwọn ọba aláwọ̀ ọba kan wà wọ́n kóra wọn jọ even nínú gúúpù yìí nínú Yorùbá Nation yìí I'm made aware wọ́n rántí ẹ̀ tí wọ́n ń ṣe mítìn pẹ̀lú bàbá Akíntóyè gan wọ́n ń ṣe mítìn lábẹ́nú pé kí nìkan àwọn lọ bá táwọn support Yorùbá Nation àwọn gọ́dà àpọ̀tẹ̀ ní WhatsApp number bá WhatsApp group bá àṣẹ ní yìí kí nìkan so nínú èèyàn tá à ń ṣe plan bí bá a ṣe fẹ́ dára wa we are gotten to the last phase of the struggle tá a yanjú ẹ̀ bàbá bá sọ fún wa pé àwọn kábíyèsí wa wọ́n ń ṣe tiwa wọ́n ń bọ̀ nìbàdàn wọ́n máa wá give press release wọ́n máa ṣe joint press statement ní kìnìkan àfìgbà tó dijọ́ yẹn o ẹ̀yìn yẹn ni kò máa sọ́ba kankan tó yanjú ìkọ̀sọ́ba kankan tó yanjú no way gbogbo disappear ni kò sọ́ba kankan tó yanjú even though they promise they gonna show up but you see our kings are faithful people we are conquered people wọ́n bí èkó ṣe kan ṣé tọ́ba tí ẹ̀jọ́ tó àbí tọ́ba kan bá dìde pé òun fẹ́ jà fún ilẹ̀ òun ṣé Tinubu máa pa ni àbí wọ́n gbé sẹ́wọ̀n àbí wọ́n jọ àbí kìíní kan their question remained to be unanswered and wọ́n dẹ̀ sọ kìíní kan fún yín nípa compromise wọ́n ti ṣàlàyé ẹ̀ fún yín rí ibi tí ọ̀rọ̀ Nàìjíríà ẹ̀yin dẹ́ bá ṣe mọ̀ pé politics àbí ọba àbí kìnnìkan Nàìjíríà tí ò ti lè wọ́ọ̀kì nílẹ̀ Yorùbá tí ò ti lè wọ́ọ̀kì ni pé kò sẹ́ni tó fẹ́ gorí oyè ọba nílẹ̀ Yorùbá tó wà lórí oyè ọba pẹ́sẹ́lì àbí tó ṣẹ̀ fẹ́ gùn tàbí tó fẹ́ ṣe politics gan tí àwọn the power that be tí wọn kì í ní compromise lórí wọn kò sọ́gbà ọ̀ ṣé ẹni gbogbo ọba yẹn pátá wọn àṣírí wọn ó wà lọ́rọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì ṣẹ́rí ìjọ tó bá yín tó bá dìde tó lóun fẹ́ jà fún yín ìjọ tó bá lóun fẹ́ jà fún yín ìjọ yẹn náà máa gbé síta n tó ṣe tí lè fi jó ìjọ yẹn náà máa gbé síta pé tínú ẹ̀yin ọmọ ọdún wá dùn pé kábíyèsí ti dìde kábíyèsí la máa sọpọ́tì ìjọba ò ní bá yín jà wákàn wá wá scandal kan wá ní wá sọ fún yín ẹ bá àwọn ìyàwó ọba náà ṣe mítìn tán náà ṣe kọ́nfẹ́rẹ́nsì tó jẹ́ pọ̀rọ̀ tó ń sọ bẹ́ẹ̀ ni bí àwọn kábíyèsí bá ṣe ń lu àwọn tó ń gbá wọn létí tó ń lu àwọn tó ń fìyà jà wọn táwọn ò lè ké síta ìjọ ẹ̀ ni wọ́n wá sọ fún yín pé kábíyèsí kan máa wà pé ìlúkulù ló ń lu ìyàwó wọ́n á fún yín fídíò gan pé ká lè bìlíìfù pé òótọ́ ni tàbí ká sọ fún yín pọ́ bá yín kan ó ti ṣe 419 rí tàbí ká sọ fún yín pọ́ bá yín kan pé kó ti pààyàn rí wọ́n á gbé síta ṣé ẹ̀yin gan ẹ wá máa gbàgbé ọba yẹn máa fi nǹkan tó fẹ́ ṣe máa fi sílẹ̀ máa fẹ́ ṣe pé kábíyèsí ẹ̀yin lẹ́sí lè tán so the government has compromised on all of them Tinubu bó ṣe wáyé ìdí tí òfin lè ṣiṣẹ́ fún yín wọ́n ní compromise lórí tiẹ̀ náà so we are conquered people we are doomed wọ́n lè ṣe wọ́n lè help yín so traditional institution is compromised bẹ́ẹ̀ náà dẹ̀ làwọn ẹlẹ́sìn àbáyé wa àbáláyé wa they are also compromised gbogbo ogun tí Fúlàní ṣe Fúlàní ìran wọn kò gbogbo orí bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn wa náà ni wọ́n ń ṣiṣẹ́ fún wọn majority àwọn èèyàn wa tó yẹ kán wá ìlú kọ̀ọ̀kan ló ní bó ṣe lè rúbọ tí nǹkan báyìí ò ní ṣe báyìí tí nǹkan báyìí ò ní ṣe báyìí ẹ mọ̀ pé àwọn olóṣèlú yín gan wọ́n ní access sáwọn traditionalists yín gan jọ yín gangan lọ because it's all about money olórí wa ń dorí ẹ̀ mú òǹkálùkù wọn àkàtó máa jẹ káàkiri so ọba ò lè gbà wá they are also conquered people you see the way you are helpless that is why your kings that is how they are also helpless we are all helpless together nǹkan tó ń fọ bá a ṣe ń sìn kẹ ẹ lọ pátí kẹ ẹ gun mọ́tò káwọn yẹn kábíyèsí o kán jùrù kẹrẹ ká jó ká rẹ́rìn nǹkan tó wà nìyẹn kò sí nǹkan míì mọ́ kí gómìnà tẹ sọmọ wọn kẹ sáré lọ sọ́dọ̀ gómìnà kí láti rí àkójọ rọba tó ń dọ̀bálẹ̀ fún gómìnà so nǹkan tó bá wà fún nìyẹn so the traditional institution is already is compromised so they can't save you ṣẹ́rí traditional institution wa àwọn yẹn tí bá fẹ́ fún wọn ní figure ṣe àwọn politician mo ní 0 làwọn yẹn 1 làwọn yẹn 1 ni wọ́n ìdí tẹ́tẹ̀ fi jẹ́ 1 rè ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wà yẹn 1 ni wọ́n bọ̀ ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ òrìṣà òrìṣà bó o lè gbè mí fi mí sílẹ̀ síbi tó bá mi
lọ́rọ̀ wọn ṣe rí nìyẹn. One ni wọ́n ṣẹ́rí táwọn ọmọ ìlú bá dìde tá a dìde in our mightiness ká ní 1 million ká dìde tá a bá lọ bá traditional institutions wa even though wọn lágbára bá ṣe ní wọn lágbára o ṣùgbọ́n torí wípé wọ́n jẹ́ one ṣóye yín wọn lè bring wa wálẹ̀ ṣóye yín a lè má pọ̀ sí o a lè wà bá ṣe wà o torí pé one ni wọ́n they are just one ṣó ti yé yín wọ́n yàtọ̀ sáwọn politician tó jẹ́ pé gbogbo nǹkan tẹ́ bá kó lọ zero ló máa padà já sí ẹ̀ máa dá yín padà sẹ́yìn ni but traditional institution one làwọn yẹn so torí ẹ̀ ló ṣe jẹ́ wípé I will be moving to the next phase because ibẹ̀ gangan lọ̀rọ̀ wà so ọba ò lè gbà wá o ìjòyè ò lè gbà wá o àwọn oníṣẹ̀ṣe wa àwọn oníṣẹ̀ǹbáyé wa wọn lè gbà wá o majority are compromise tẹ bá lẹni tí o ti compromise àwọn yẹn few wọn kéré gan so ọ̀rọ̀ yìí dìpù ju bó ṣe wà yẹn lọ ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe rẹ́pọ̀ náà káwọn ọba wa tiẹ̀ kọ́kọ́ rẹ́pọ̀ kí gbogbo ọba ilẹ̀ Yorùbá kàn ṣe meeting wọn lè ṣe meeting don't even go there wọn lè ṣe meeting wọn lè rẹ́pọ̀ wọn lè ṣiṣẹ́ pọ̀ nǹkan tó kàn yẹ everybody lẹ́nu tí tó ń yẹ mí lẹ́nu ni wípé ẹ̀yin ò mọ̀ ní wípé tá a bá gborílẹ̀-èdè wa nígbà yìí ṣé rí ọba ipò ọba they have lost their compass for now tá a bá gborílẹ̀-èdè wa àti wa máa fún wọn ní responsibility wọn rules that guides it nígbà yẹn ayé ọba yẹ tábìlì pa àwọn jẹ́sìn nígbà yẹn tó wa máa jẹ́ ẹni wọn tó máa tọrọ òun kálukú mọ borderline òun mọ bí tá a ṣe dé òun kálukú mọ bí tó jẹ́ ọ̀rọ̀ ajá sí kínní kò ṣẹlẹ̀ mọ́ òun kálukú máa mọ pọ̀ ẹ̀ òun kálukú máa mọ nígbà yẹn kò ń sọ lóṣèlú ló máa sanwó fọ́ba we build institutions for every institutions a máa build institutions fún institution kọ̀ọ̀kan until then so kò sí nǹkan tá a fẹ́ ṣe o your kings cannot save you adara fún wa o àkókò ní Kúfọ̀táyọ̀ ẹ ṣé gan-an ìfẹ́lódùn àpapọ̀ ẹ̀ka sàn káàárọ̀ ibikíbi tí a bá ti ń gbọ́ mi o ibi tí wọ́n á lọ ni mo dé yìí this is the last phase bí a ti ń sọ báwo la ṣe fẹ́ gbára wa kí la fẹ́ ṣe kíní kan nǹkan tá a ti mọ̀ láti ṣe kí la fẹ́ ṣe báyìí kí la fẹ́ ká ṣe ẹ̀yin olórí kò nídìí láti ṣe nǹkan kan ẹ̀yin má worry because the third institutions tó lè gbà wá níbi tá a wà yìí òun náà ni we the people the masses àwa gangan la lè gbára wa ṣe rí àmọ́ mo ti ṣàlàyé ọba nǹkan bẹ́ẹ̀ yẹn pé ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ ni pé àwa èèyàn àwa tá a jọ ọmọ ìlú we the people we are the most potent of all the institutions mentioned earlier. We are the most potent, we are the most powerful, but we are very docile. And we don't know the potency of our power. Àmọ́ bí agbára ta ní bó ṣe le tó. Ọmọ ìlú àwa la máa gbára wa. Nínú wa láti parí kékeré, àwa la máa gbára wa. Oh yes, àwa la máa gbára wa. Kẹ́lí mọ bẹ́ẹ̀ ṣe lágbára tó agbára tẹ̀yìn ní tí n bá fẹ́ ṣe àwọn pé mo fún politician ní 0 mo fáwọn ọba ní 1 tí yí infinity ṣẹ́rí tí àwa bá gbé tábà pé 1 million tá a jáde 1 million way reaction action and reaction tó máa face wa agbára tá a máa lò di nǹkan tá a máa rí tó máa jẹ́ outcome it will be in million. Tá a bá jáde ní 1,000 outcome it will be in 10,000 way because our power is infinite. Àwa la máa gbára wa Ọlọ́run gbọ́ ṣe rí àwọn aṣọ lágbára débi wípé ọba ìlú táwọn òkú ọba kìnnìkan ọba lónìlẹ̀ ọmọ ìlú lè lé ọba lọ tá a máa lé ọba kó láàfin tọ́ba máa sá lọ tá a máa láàfin ọba yìí mọ́ ọmọ ìlú gómìnà yìí yẹn
ọmọ ìlú lè lọ tẹ́ máa lé lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ọmọ ìlú president yìí yẹn ọmọ ìlú lè lọ tẹ́ máa lé lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kí ló ń jẹ́jọba èèyàn míì ẹ̀yin ọmọ ìlú gangan ẹ̀yin lẹ ní agbára jù ṣe rí torí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wa some of us ṣe mọ̀ àwọn ti sọ fún wa náà àlówó àléṣe kankan àti ẹ̀jáde kó nu yàrá gẹ́gẹ́ lọ́mọ ẹ̀jáde sínú yàrá ọ̀rọ̀ ẹ̀ náà ni tó ọ̀rọ̀ ẹ̀ náà ni ẹ máa sọ̀rọ̀ wọn jáde wọn ṣe kinní kan ọ̀rọ̀ ẹ̀ náà ni because ọ̀rọ̀ ẹ̀ náà ni because our people must know and they must have an understanding that they don't have any helper, that the help that they have is they themselves. Sherry, ẹ má jẹ́ kán gba ọmọ wa lẹ́nu o, ẹ dẹ̀ má jẹ́ kán bayé wa jẹ́ tán, wọ́n ti fẹ́ bàjẹ́ tán. Bọ̀ ṣe ráwọ̀ èèyàn, a gbọ́dọ̀ dìde. Mo gbọ́ tẹ́nìkan sọ̀rọ̀ pé ẹ̀yin Yorùbá tẹ́ wà l'Amẹ́ríkà, ẹ lọ bá Donald Trump, kẹ́ ẹ sọ fún pé àwa Yorùbá a fẹ́ lọ. Brother mi, kò sẹ́ni tó máa lọ bá Donald Trump. Yorùbá tó wà l'Amẹ́ríkà tó wà ní UK ẹ ṣe rálì kọ́ ànídìí láti ṣe rálì kankan nítorí pé wọ́n ní ọlọ́fẹ́ ló kọ́fẹ́ kí mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń pòwe yẹn bọ̀ ẹ jẹ́ kí mi ṣàlàyé ẹ má bínú sí mi ẹjọ́ o mo dàbí èèyàn tí yàn fẹ́ gbèrú ni mo fẹ́ gbèrú ẹ̀ ṣóyẹ ẹ ṣó ń gbà tí mo fẹ́ gbèrú ẹ̀ ó dẹ̀ dìde ònàró straight ṣé bí tí bá fẹ́ gbèrú ẹ̀ ìwọ náà máa bẹ́ǹdì ni ó káwọ́ gbéra ònàró straight wàá nídìí láti bẹ́ǹdì tí n bá gàdá ni mo lágbára gan tí mo gbẹ́rù yẹn láti ilẹ̀ wíìm tí mo gbé tí mo fẹ́ gbélé ẹ lórí ìwọ náà máa tiraka ìwọ náà fọwọ́ mu sọ́mà ọlọ́fẹ́ ló kọ́ gbé kó gbọ́fẹ́ àbí nǹkan náà máa ń sọ. So even tí Trump kó lágbára kò lè wá fún yín Yorùbá nìsan kò sí nǹkan tó fẹ́ ṣe kò lè wá pín Nàìjíríà fún yín ẹ̀yin lẹ́ máa dìde. Bàbá Akíntóyè sọ kínní yẹn fún wa years back wọ́n ṣiṣẹ́ débì kan wọ́n ní unless there is crisis. So tẹ́nìkan bá ń tàn yín ẹ má sọ̀rọ̀ ẹ má jáde ẹ má ṣe kìnìkan ọmọ àlà máa pé ń bẹ́ẹ̀. ṣùgbọ́n tí wàá gbẹ́rú gàkàrà mọ́lẹ́ sìn igbó ta ní ẹ fún Ìgbòho ní kinní kí wọ́n máa sọ́nu gbó ẹ fáwọn èèyàn wa ní security ẹbí ọ̀ní Tinubu ti ní kí wọ́n máa kó àwọn Fúlàní sínú gbó sìn. àní tá a bá tanra wa tán ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ níṣẹ́ ó ní tó bá yá àwọn ọ̀dọ́ wọn á dìde wọn á jà fúnra wọn yìí tàn yín o ẹ̀yin lẹ lè jà fúnra yín o ẹ̀yin èèyàn yín o lẹ máa dìde o má fọkọ mi dójú ọ̀nà ìjọ kan la máa kọ ẹ̀yin èèyàn mi with the people àwa la máa dìde la máa gbára wálẹ̀ adẹ́tẹ̀ ní problem tó wà ní wípé àti ìrì bí ọ̀ràn ni àti ìrì lọ́rùn we think it's still a joke oh yes we think it's still a joke ẹbẹ rí bọ́ ẹ̀ka tó ń sọ pé àlàyé Sunday Igboho ẹ dìde ẹ máa bá àwọn pípọ̀ ìjà lórí afẹ́fẹ́ náà because ṣẹ́rí òun catch cruise ó ń fẹ̀mí ẹ̀ ó ń filé ayé ẹ̀ ó ń fọjọ́ ọ̀la ó fi ń catch ó rò pé cruise ni tí ṣe na joke kò tí ì ká wa lára ni òye ò tí ì yé wa ẹ̀yìn má wọ̀rí torí ẹ̀ mo ṣe sọ fún wa ṣẹlá wa tọrọ yìí ń ká lára kinní kan akéré yeye aláwọn èèyàn wá sí wàlé tẹ́sí bàbá Tinubu ni àbàbá Tinubu ni òye òye wọn ṣe wá rí processes ni ṣe rí gbogbo nǹkan tó wà yìí bàbá ò níṣẹ́ kankan láti ṣe mọ́ o bàbá ti ṣiṣẹ́ jìnnà wà wá ní láti activate ṣe láwa tó wà nílùú òyìnbó backup ni ànígbà tó ń ja ogun Ukraine àwọn ọmọ Ukraine l'Amẹ́ríkà táwa mọ̀ wọ́n travel padà lọ sílé yeah I'm going back to Ukraine yeah I'm going back wọ́n travel padà lọ sílé nítorí pé backup ní ọmọ Nàìjíríà ọmọ ilẹ̀ Yorùbá tó wà ní ìlú òyìnbó backup ni ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ máa bẹ̀rẹ̀ láti lè ẹ máa jẹ́ kó yé àwọn ìjọba yín pé yà ń jẹ yín ẹ̀rọ oúnjẹ jẹ bí ń pa yín kò sáàbò mọ́ kò sí security kò sí kankan ẹ̀yin lẹ́ máa dìde ẹ̀yin lẹ́ kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ibẹ̀ ni deliverance àti máa wà àlè bàǹkẹ́ jẹ́ ẹ má bàǹkẹ́ jẹ́ tí kò bá dàrú ìkò ń tó ẹ má gọra yín you have to arise see let me tell you the most dreaded thing tí every Yorùbá politician tí Nigeria government gẹ́gẹ́ tó bẹ̀rù oní garden of the ṣẹ́rí wọn fẹ́ kẹ́ ṣe riot wọn fẹ́ kẹ́ demonstrate torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá rí tẹ́yìn márùn kóra yín jọ àbí tẹ́fẹ́ demonstrate wọ́n máa kó gbogbo agbára wá ni pé wọ́n fẹ́ kẹ́ ṣẹ́rí wọ́n ṣàfẹ́ tàn yín wọnú lẹ́sẹ̀ wọ́n fẹ́ kẹ́kẹ́ tó máa domi àlàáfíà Nàìjíríà rù
torí ẹ̀ ló ṣe yà mí lẹ́nu nígbà tí Trump ń bọ̀ tó ló máa wá dá wà lálẹ́ táwọn kan nínú tálájọ́ ń ṣe movement tó tún dìde tán ní kò gbọ́dọ̀ wá o wọ́n fẹ́ bàjọba mọ́ Tinubu lọ́wọ́ ni tó wà bàjọba mọ́ Tinubu lọ́wọ́ jẹ́ kẹ̀ ṣé rí ọ̀ǹtí tẹ́ bá rí aláìsí pé Tinubu gan number one ẹni mi ni pé kò sí ẹ̀pù kan tó lè ṣe fún yín pé eléyìí kò ń ṣe ọ̀rọ̀ Tinubu ọ̀rọ̀ ilé ayé wa lélẹ́yìí because bàbá tiẹ̀ tó bá sàwọn olóṣèlú tí ìyá bàbá ẹ̀ tí wọn náà tún sì wọn ò dẹ̀ rojú ọ̀la ọmọ ẹ̀ ṣé bí wọ́n ṣe ṣerú ṣé káwọn náà tún ṣerú ni Speaker Lagos State ó tún fọmọ ẹ̀ ṣe local government chairman bọ́n ṣe máa tó nìyẹn Tinubu ó tún máa fọmọ ẹ̀ ṣe Lagos State governor bọ́n ṣe máa tó lọ nìyẹn Ṣọ̀yí máa ṣerú for life brother mi sister mi ẹ̀yin lè máa dìde torí ẹ̀ mo ṣe ń ṣe ọ́díò yìí we must know we have a problem we must know there is no leader kò yóò bó ní leader o máa gọ́ra ẹ gbogbo àwọn tó ń present àwọn leader they are leaders of convenience máa gọ́ra ẹ ṣé a gbọ́dọ̀ dìde ni kí la fẹ́ ṣe oh yes you have to arise ẹ gbọ́dọ̀ dìde ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ṣe rí nígbà tá a bá ṣe dé stage kan gbogbo Ìgbòho máa dé létà nìyẹn ṣe rí tí gbogbo ẹ bá dẹ̀ propoyé then àwọn bàbá move to the next stage but now kẹ́ ẹ̀ bá dìde kẹ́ ẹ jẹ́ kó yé gbogbo àgbáyé wípé ìyà ń jẹ yín Fúlàní ti fẹ́ pa wá tán lọ́bì kankan kí báwa la ṣe wá fẹ́ ṣe ayé àdá brọ́dà mi ṣe rí níwọ̀n bá tọ́dún yìí tó kù kó parí a lè ṣe yes a lè bára wa nínú kọ́ńtì wa nínú yẹ tá a bá ṣiṣẹ́ tọ̀ táàmù sì wà fún wa orin kẹwàá tá a máa ń kọ nínú onígbàgbọ́ ní ayé sì ń bẹ ọ̀dọ̀ àgùntàn pé máa bọ̀ ayé sì wà ẹ jẹ́ ń gé fún yín ṣé orí nǹkan tá a fẹ́ ṣe ó simple ṣé bá tó 1000 nínú ilé ọdún yìí náà tún máa lọ sí gúrùpù mi báyà 200 ni wọ́n bẹ̀ báyà 50 ni wọ́n ṣe rí tá a bá serious o tá a mọ̀ pé a fẹ́ gbára wa lóòótọ́ ẹ jẹ́ ká wa demonstrate kìíní ṣé ọ̀rẹ́ mi mo ní bàbá mo ní ìyá mo ní àbúrò mo ní cousin mo ní nephew mo ní gbogbo ẹ̀ mo ní ṣóbìnrin ló máa ní níìsì mo lẹ́bí mo lọ́rẹ̀ẹ́ ṣóyẹ ṣọ̀rẹ́ mi tí n bá lè try because máa ń gbọ́ sórí kan níbí yẹn lómìnira ló pé òun Yorùbá nation lòun ṣe o bọ̀ ìyàwó APC ni àwọn dẹ̀ ń ṣe kò dẹ̀ sí kinní so kan ní kò máa sọ pé kinní ọ̀bọ̀ wọn ń ṣe Yorùbá nation bọ̀ ìyàwó APC ni ìyàwó ẹ̀ wọ́n ń ṣe Yorùbá nation ìyàwó APC ni ọmọ ẹ̀ APC ni ọmọ ẹ̀ Labour ni no ṣe rí stage dáwà ẹja parú nǹkan bẹ́ẹ̀ yẹn tì ẹja kí àkàbáyàwó wa sọ̀rọ̀ pé ọmọ kò sọ́nà bíi jẹ́ káwa bá a ṣe máa gbòmìnira ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn ìdí tá a fọwọ́dọ̀ gbòmìnira ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn wípé kò sí ìrètí lọ́dọ̀ Tinubu àti APC ẹgbẹ́kẹgbẹ́ ní ẹgbẹ́ àwọn apààyàn ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn wípé kò sí ìrètí lọ́dọ̀ Labour ẹgbẹ́ òfò ni ẹ jẹ́ kó yé wọn pé kò sí ìrètí lọ́dọ̀ Akọ́ọ̀dì àbí ADC àbí PDP ẹgbẹ́ ìpanirun ni ẹ jẹ́ kó yé wọn pé ọ̀nà tí ṣe ìrọ́ṣèlú náà sì máa ṣòṣèlú bọ́ ẹ jẹ́ ká ṣòṣèlú on our own terms and conditions ṣe rí tá a bá lè try tó bá jẹ́ pé àwọn díò kan táwọn kan ti ṣe tó ń fi sọ̀rọ̀ tó ń fi analyse gba wọ́n ń pe máa kan ní grandpa Ọ̀rànmíyàn máa yẹn náà ó gùdù gan ó máa ń analyse gan wọ́n ń pe máa ń pe máa kan náà ní Dr. máa ń pè báyìí Dr. something mo ti gbàgbé máa yẹn tó ń mọ̀ nípa àwọn Haúsá Fúlàní báyìí mo ti gbàgbé orúkọ máa yẹn so àwọn nǹkan tẹ́ mọ̀ àti nǹkan tẹ́yìn náà mọ̀ tá a bá lè ṣe tá a bá lè make up mind wa pé gbogbo ìdílé wa máa bá wọn sọ̀rọ̀ ká máa pe gbogbo àwọn ẹbí wa ká máa send wọn ní WhatsApp ká máa sọ fún wọn already pé ẹ má wọrí o àní pẹ́ Yorùbá nation yìí la fẹ́ gbà o onípẹ́ dé mu ká máa bí pé àkílẹ̀ míì kí ni ó ń ṣẹlẹ̀ ká máa sọ pé ó ń bọ̀ kíníkan ká wá bẹ̀rẹ̀ ká make ẹ̀ gan ìwọ tó bá ní Facebook page tó bá ní gbogbo ẹ̀ ṣẹ́rí kìíní it has to be done coordinatedly tá a bá serious o bọ̀ ní mọ̀ pa àlẹ́ ṣe náà ẹ̀yàn má wọrí but tá a bá lè try tá a bá lè try má jẹ́ kí n wà negatively minded but tá a bá lè try ká máa sọ ká bẹ̀rẹ̀ láti ilé wa ká convince ilé wa àwọn aládùúgbò àwọn ọ̀rẹ́ wa ká máa sọ fún wọn pé yes Yorùbá nation ni o ṣé rí ká wá bẹ̀rẹ̀
positive propaganda kò ń ṣerú propaganda tí brother wa kan máa ń ṣe ní àdúpẹ́ o ẹ máa dúpẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa jó bàbá wa Tinubu ti ṣe nǹkan tá a fẹ́ kó ṣe o ẹ máa jó ẹ̀yin ọmọ Yorùbá àbí àdúpẹ́ o ìjọba Amẹ́ríkà ti mú Tinubu sílẹ̀ kò ń ṣe àwọn nonsense propaganda tí ò wẹ́pù wa zenith o correct propaganda in the sense that tí ó bá fi mú Haúsá Fúlàní tán bá fi pa èèyàn kan nílẹ̀ Yorùbá kán pa èèyàn kan èèyàn kan náà pa o a máa jáde with full force pé Haúsá Fúlàní ti pa èèyàn 1000 o ẹ gbà wá o Haúsá Fúlàní ti pa 1000 wọ́n ti pa wá tán o a máa gbé placard a máa jáde gangan ṣé wàá rí Nigerian government ìdí tí mo sọ pé kíní máa wà coordinated nìyẹn o Nigerian government agbára tán ní wọn kọ ṣàkàrà yín agbára ọlọ́pàá ni bá ti gbọ́ ọlọ́pàá wá tẹ̀lé bá dẹ̀ ti gbọ́ ọlọ́pàá wá ọlọ́pàá ti ń chága rẹ ti yìnbọn tó ti dìde ó kálukú àṣà lọlé ṣé bí torí ẹ̀ la ṣe ní ẹ máa jẹ́ kíní alọ́mugun á ní kíní kan ṣé ibi tọ́rọ̀ lọ yìí tí a bá bẹ̀rẹ̀ tá a bá lè convince àwọn èèyàn because a lot of people don't even know tá a bá lè convince àwọn èèyàn wa o tá a dẹ̀ bẹ̀rẹ̀ tá a ń sọ pé Fúlàní fẹ́ pa ifá ìtì ẹ̀ má bá wọn sọ Yorùbá nation tó bá jẹ́ Yorùbá nation yẹn problem yẹn ń fún yín lẹ́dẹ̀ẹ́kì ẹ má wọrí bọ̀ ṣe bí Fúlàní sàǹpáyín àbí Fúlàní ò payín ni Fúlàní payín náà ń jí gbé good ẹ jẹ́ bẹ̀rẹ̀ lórí yẹn Fúlàní ti pa wá tó ẹ gbà wá o Fúlàní ti fẹ́ pa wá ká máa pariwo ẹ̀ Nigeria government will get agitated ṣẹ́rí tó bá fi mú wọn tó bá fi gbé ọlọ́pàá síta tó bá fi lè yìnbọn pa ẹnìkan tàbí tó ṣe ẹnìkan léṣe you face the police o oh yes ṣẹ́rí jọ́tẹ̀ bá dẹ̀ ti break rank police wọ́n á send sójà tẹ́ ẹ bá ti lè break rank sójà Nigeria has come to an end that is the end of Nigeria the so called Nigeria then àwọn bàbá máa moving ọ̀nà tá a fi lè gbà nìyẹn o bọ̀ mo mọ̀nà kíní ẹ̀ ó lè àbí àkómá easy bẹ́yẹn ẹ má wọrí àtò easy ṣé bá lè jagun ni wọ́n fìyà jẹ wá a gbọ́dọ̀ sọ̀rọ̀ a lè sọ̀rọ̀ election ń bọ̀ ẹ má wọrí ẹ̀yin má wọrí we all be fine nígbà tán bá wa ń ká wa mọ́lé ebi ní oko náà sì ń ká wa mọ́ Tinubu dẹ̀ ti ní ká kó àwọn Fúlàní lọ ní oko ń sìn ẹ̀yin má wọrí ẹ má wọrí tán bá ti gba ní oko tán wọ́n wá gbà àárín ìlú nígbà tán bá ń lé ọba mo rí mọ́mì mi kan sọ̀rọ̀ Fúlàní ó jẹ́ tí àwọn wá jẹ́ kó jẹ́ gọ́fúnà Ọ̀yọ́ State ní kìnnìkan ó tún wá yà mí lẹ́nu náà tẹ́ sọ pé ó ti jẹ́ sẹ́nẹ́tọ̀ lẹ́ẹ̀mẹ́ta nígbà Fúlàní jẹ́ sẹ́nẹ́tọ̀ lẹ́ẹ̀mẹ́ta lọ́yọ̀ sí tẹ́wá lẹ́ẹ̀fẹ́ kó ń ṣe ilẹ̀ ní jẹ́ kó jẹ́ kó sì kẹ́tẹ́ lè ṣe tó bá fẹ́ jẹ́ táwọn èèyàn tó lè mọ̀ sọ pé people have to have understand táwọn èèyàn bá dìbò fún ajẹ́ gọ́fúnà kó sì kẹ́tẹ́ lè ṣe Yorùbá làdí ń lọ díẹ̀díẹ̀ nìyẹn kò ń ṣèbò tí yìí kò ń ṣe ẹni tẹ́ fẹ́ gbé síbẹ̀ ló máa wọlé táwọn bá fẹ́ kó wọlé táwọn bá pe Tinubu lẹ́nìí táwọn Fúlàní táwọn bá pe Tinubu lẹ́nìí pé ọmọ ń ṣẹlẹ̀ ọmọ wa kan tó ń contest lọ́yọ̀ sí òun lára fẹ́ kó jẹ gọ́fúnà Tinubu á ní kò sí problem ní consider it done sọfà tó ń sábà win 2027 so ẹ gbàgbé kò you have no power you have no say sef not even let me power is too much you have no say ẹ̀bọ́n ti jẹ́ senator á jẹ gọ́vnà kò sí nǹkan kan bí wọ́n tó bá dìgbà yẹn tán bá lé gbogbo ọba kúrò báyẹn máa dìde ṣe àgbẹ̀ mi sọ pé fati sọ pé ńgbà tó bá yá báyá àsìkò yìí ò tí ì yá ni ẹ̀bọ̀ kó tó dìgbà náà ẹ̀yin yẹn mi ẹ̀dẹ̀ bí yín mú o tẹ́ bá lóògùn bọ́n tẹ́ lò fúnra yín ẹ lò fáwọn ọmọ yín náà ẹ sì máa gbàdúrà àwa kọ̀ọ̀kan wà bíbélì làwa ń kà àwọn kan ń ka kùránì àwọn kan buddhist ni àwọn kan ṣe ìbílẹ̀ pọ̀lọ́wọ́ àwọn kan wàá ṣábìlì pé somehow wọ́n ṣáà ní nǹkan tó gbójúlé ẹ jẹ́ dìímú sísìn kẹ̀sì máa fàdúrà ran ẹbí yín lọ́wọ́ kẹ̀ máa tọ́jú ẹbí yín ogun tó wà yìí ò ń ṣogun àdájà o ẹ ṣáà máa dúró ní kí Fúlàní pa wá tán àkùkù ní dúró bọ́mọ dorí ara ẹ mú o tí Fúlàní bá fẹ́ pa ìwọ náà pa o yeah terrorists you must resist terrorism by all means oh yes don't allow terrorists to kill you Fulanis are terrorists oh yeah it is better for us to come out en masse and begin to riot nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn and that thing must happen tẹ́ tó bá ṣẹlẹ̀ ńgbà ìlà tó wá máa mọ̀ fẹ́ràn ara wa tẹ́lẹ̀ ńgbà ìlà tó máa mọ̀ èmi sọ fún yín sẹ́ gbogbo Nàìjíríà yẹn wọ́n manage ni wọ́n ti wet and petrol ìjọ tán bá kánná sí báyìí ó ṣe máa jó máa yà yín lẹ́nu
confam ni àkókò dára fún wa àkókò dára fún wa mo tuntun sọ àdẹ̀ní kú fọ́tayọ̀ bọ̀ ẹ má gọra yín o your salvation is not coming from abroad o your help will not come from your politicians o neither is it gonna come from your kings leaders and elders and elites. You are the saviour of yourself ẹ̀yin lè máa gbára yín o ṣé ẹ rí tẹ́ ẹ bá dẹ̀ dìde kẹ́ ẹ jà kẹ́ ẹ sọ fún gbogbo àgbáyé pé Fúlàní ti pa wá tán ẹ gbà wá o nobody is gonna save you. I'm telling you, don't put trust on anybody o àwọn kan ń jà fún wa lókè kò sẹ́ni tó ń jà fún ẹ o I tell you bro I lie not òótọ́ kan mo bá yín sọ yẹn kò sẹ́ni tó ń jà fún ọ we must strive we must start we must know that we have a problem and the only way out is total sovereignty of ourselves from that evil country. Ilé wa ò papọ̀ àṣà wa ò papọ̀ èdè wa ò papọ̀ vision wa ò papọ̀ à ń ṣe kankan náà in any way à ń ṣe kankan náà à ń ṣe kankan náà in any way ṣé bẹ́ẹ̀ rí Buba Galadima that's one of the Fulani elites ṣé ẹgbọ́n kan tó tún sọ ó ní ẹ báyà káwọn Britain kan wá recolonize wa o that is the mentality that is how we think sórí nílẹ̀ Haúsá tẹ́nìkan bá ti lówó ní gbogbo ìlú àbádùgbò gbogbo àwọn yòókù wọn rẹ́dì kan lọ máa ṣe ránkà dédè kan lọ dọ̀bálẹ̀ síwájú bó ṣe ń bọ́ wọn kó máa bọ́yàwó alimajiri system yẹn àwọn Tinubu náà ti introduce sílẹ̀ Yorùbá sí tẹ́lẹ̀ tí gbogbo àgbà tá ń dàgbà bọ̀ a máa ń ṣe competition ni bàbá ẹ̀ máa nà ẹ lọ gbówó ẹ tó kàwé ẹ ìwọ̀wọ̀ ọmọ Kọ́lá medical doctor ni medical doctor mo fẹ́ kí wọn náà ṣe medicine ló gbọ́dọ̀ ṣe àmúyẹ ọmọ tó láàdùsàn tí bàbá mi náà ò ní ṣe sẹ́ẹ̀ medicine ló gbọ́dọ̀ ṣe ọ̀rẹ́ mi ó lọ ṣe civil bàbá ẹ̀ ní mechanical ló ń sáfẹ́ kó ṣe ó ti dé 300 ó tún dá padà sí 200 pé rárá sẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ṣe mechanical ní sẹ́ẹ̀ he lost a year because that is what his father wanted him to do bá a ṣe wà nílẹ̀ Yorùbá nìyẹn wọn á ní lọ́ọ̀ ni kó lọ ṣe bí wọn bá ṣe wà nìyẹn bí ìran wa ṣe rí nìyẹn kí ló ṣẹlẹ̀ lénìí lórí àwọn àjèjì tá a kó rọra wàhálà ti ṣẹlẹ̀ sí wa ẹni àfi àwọn ará Ìlọrin wọn máa tanra wọn ọba àfìlọrin nínú ìjọba àfìlọrin ẹmí àlọrin ó pé gbogbo àwọn ọba alẹ̀ Yorùbá wọn tún tẹríba fún aláti wọ wàhálà ẹ̀yin ọmọ ìlú lẹ máa dìde o there is no salvation anywhere nobody is gonna save you kí la fẹ́ ṣe nǹkan tá a máa ṣe náà nìyẹn you must arise. Let the whole world know that you are suffering, that you are in pain. That Fulani is killing us. Fulani they want to wipe out our race. From there, nǹkan kan ṣẹlẹ̀ tá a kọ́ọ̀sì nǹkan kan. Àdèmọ̀ agbára wálẹ̀. Ṣé ní gbogbo ráùtì yìí? Àbá ti lọ sí ráùtì tó jìnnà tó báyìí o. Káláwọn ọba wa ṣe nǹkan tó yẹ kó ṣe àbáwọn olóṣèlú wa. Àlẹ́ mi sọ fún yín tí Usman Sultan tó bá wà náà sì lé nípa àwọn òṣà Nàìjíríà mọ̀ Nàìjíríà ti pín kò sí nǹkan tá a fẹ́ ṣe. Oh yes tí Yorùbá náà tá a bá dìde lé nípa àṣàrà Nàìjíríà mọ̀ Nàìjíríà ti pín ṣe rí gbà yẹn security tẹ́sán la máa ṣe security gbogbo gbà yẹn everybody á dìde tó bá wá àtàkì wa nílẹ̀ wá gbà yẹn àti di sovereign nation ó di woro sí woro a máa lé wọn pa ní confam bọ̀sán máa ṣe wọn lè ṣe torí ẹ̀yin lẹ máa gbára yín lẹ̀ bó ṣe wà nìyẹn o á dára fún wa o àníkú fọ́tayọ̀ o orílẹ̀-èdè Oòduà yìí gbígbà ni ó ti ṣọ́ọ̀jù ni confam ẹ ṣe gan tẹ́jọ́ sọ́gọ́ ìfẹ́ ló dùn. akójúmọ́ lẹ́ẹ̀kan sí a kí gbogbo ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin ìyá wa tí ẹ ti darapọ̀ mọ́ wa láti bí wákàtí kan sẹ́yìn báyìí ẹ ṣe gan ni ẹ kú àdúrótì wa ẹ kú àdúrótì wa Mr. Akeem ẹ ṣe gan ni ẹ ṣe gan ni ṣe rí òdodo ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ó ní bàbá wa orílẹ̀-èdè Yorùbá ló ti sọ fún wa yẹn wí Yorùbá à ń fojú sọ́nà fún òmìnira ọ̀fẹ́ pọ̀ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ohun tí ó ń jẹ́ òmìnira ọ̀fẹ́ òdodo ọ̀rọ̀ ni o
bóyá a fẹ́ bóyá a kọ̀, òdodo ọ̀rọ̀ ni. A máa fi nǹkan lẹ̀ ká fi gba nǹkan kan ni. Bẹ́ẹ̀ ni, a fi nǹkan lẹ̀ a fi gba nǹkan kan. Ṣùgbọ́n wípé bóyá a máa rí gbà lọ́fẹ̀ẹ́ yẹn, àkọ́ èdè jí lọ́jọ́ kan pé bóyá àkọ́ èdè bára wa nínú, kò possible. Àwa la máa béèrè fún. Àwa la máa béèrè fún. Ó lè la àwọn nǹkan kan lọ. Ṣùgbọ́n wípé a máa sùn, a máa jí àkọ́ èdè bára wa láì béèrè fún. À ń tanra wa ní o. Ohun tí mi máa gbà ládùúrà láàárọ̀ yìí ni pé ilẹ̀ Yorùbá, gẹ́gẹ́ bí mo ṣe máa ń gbà, ogun ò ní kó wa lọ. Ogun ò ní kó wa lọ. Ogun ò ní kó wa lọ lágbára àṣẹ àwọn tó nílẹ̀. A máa délẹ̀ lérí. Ó ti wù kó rí. Ọba mi Èdùà tó ṣílẹ̀kùn ọjọ́ ìní, á bá mi ṣí àwọn èèyàn mi lójú. Nítorí pé wọ́n ti ra ọ̀pọ̀lọpọ̀ èèyàn líyè. Wọ́n ti ra ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá líyè. Ṣùgbọ́n Ọlọ́run tó ṣílẹ̀kùn ìní, á ṣí àwọn èèyàn mi lójú láti lè mọ̀ wípé inú ìgbèkùn ni gbogbo wa wà. Inú ìgbèkùn ni gbogbo wa wà. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ogun ò ní kó wa lọ o. A máa délẹ̀ lérí lágbára àṣẹ wọn tó nílẹ̀. Mo kí ọ̀gá mi lẹ́ẹ̀kan sí Mr. Ọláyọmí Kóìkì, popularly known as Koiki Media, wípé wọ́n kú iṣẹ́ takuntakun. Gẹ́gẹ́ bí ohun tí a ti rí. Gẹ́gẹ́ bí ohun tí a ti rí, ẹ má bínú, ìpè ló ń wọ orí fóònù yẹn. Kò sí mi níná lórí second phone, so mo need àti yọ hotline mi sínú fóònù tí mo fi ṣe program yìí. Orí ẹnìkan níná wà. Pàtó jẹ́ pé a ní power bank, a ní anything. Ara nǹkan tí Mr. Akeem sọ síbẹ̀ yẹn nìyẹn, pé kán jọ kán support media ẹ̀. A need owó láti bí oṣù bí 3 sí 4 báyìí. A ní power bank. Ẹ̀dẹ̀mọ̀ nínú irú orílẹ̀-èdè tá wà, no light, nothing. So ẹ̀rí bẹ́yẹn, irú ìpè tó wọlé báyìí tó ń disturb program yìí, kò yẹ kó máa rí ẹ̀ka ní pé inú other phone ni sim yẹn wà. Mo gbà ládùúrà pé a ní kú fọ́tayọ̀ o. Gbogbo wa tá a ṣe ń lọ ibi iṣẹ́ náà lénìí, àpamọ́wọ́ ajé àtàjèrè ọjà, àwa tá ti dé láti ibi iṣẹ́, iṣẹ́ tá ṣe kò ní dìbàjẹ́ o. Àwa la máa kéré o lágbára àṣẹ wọn tó nílẹ̀. Ẹ ṣé gan ni gbogbo ẹ̀ tẹ́tí support, tẹ́tí like, tẹ́tí comment. Àmọ́ olóore o. Beef meat. So òun tún ni pọ́blẹ́mù ilẹ̀ Yorùbá. Ó dà pé ọ̀rọ̀ yẹn ò yé mi dáadáa, Mr. Akeem. Ọ̀rọ̀ yẹn kò fẹ́ mi fẹ́ understand ẹ̀. So gẹ́gẹ́ bí mo ti ṣe ládùúrà, èní ní Friday, Jímọ̀ olóyin ni Jímọ̀ ni máa jẹ́nu ayé wa o. A nílùgbàdì àìsàn lágbára àṣẹ àwọn tó nílẹ̀. Àlọ́re àbọ̀re lénìí o. Lágbára àṣẹ àwọn tó nílẹ̀ bá ti ń lọ bí iṣẹ́ wa lénìí, ara eré la fi padà wá sílé, la fi padà wọlé wa lénìí o. Lágbára àwọn nílẹ̀ o. Ní báyìí a ní rújú báyìí dé ti dédé àsìkò yìí. Tọ́lọ́run bá ní kì í ṣe pé Nigeria is not working for most people, most of Yorùbá people na. Èèyàn mélòó ló wọ́ọ̀kì fún? Out of 100% Yorùbá, ṣé ó wọ́ọ̀kì fún 3% ni? 2% péré ló ń jẹ mùlá ẹ̀. Just 2%. Let's say the fact.
just 2% is not most, just 2% ló ń jẹ mùlá ẹ̀, and the 2% a máa rí family tó ti wá ẹ̀rí ju 2% ẹ̀jẹ̀ ṣáàjẹ́ ká gbà bẹ́yẹ tó ń jẹ mùlá Nàìjíríà nínú ọmọ gbogbo ọmọ káàárọ̀ òjíire. So gẹ́gẹ́ bá ti ń sọ lọ, tí a bá ní àǹfààní láti padà wálé alẹ́, which is ohun tó máa fún wa ní àǹfààní náà ni battery, tàbá rí náà charge, a sì máa ní àǹfààní láti padà wá, torí pé a ní a lot of àwọn nǹkan tó yẹ ká mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa. A ní a lot of things nílẹ̀ tó yẹ ká ṣe program lé lórí, ṣùgbọ́n owó ní ibi tó ò bá ti sí, oníkọ́ má ṣe kí ni, oníkọ́ má dábàá òun, owó ló tara bẹ́ẹ̀ tó ṣe bákan bákan. So mo dẹ̀ gbàládùra pé Ọlọ́run bá pèsè fún àìní wa o, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ó dàbọ̀, ṣé gan ni o.